ẹ kú alẹ́ o, ẹ káàsán o, ẹ kú rọ̀lẹ́ o, níbikíbi tó bá ti ń gbọ́ mi, gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, gbogbo apátápátá ni mo kí, mi ò lólódì kankan, gbogbo wa a kú gbogbo rògbòdìyàn. No matter what life brings your way. Lọ́wọ́ a kú ti àwọn ti Fúlàní, a kú ti àwọn ìjọba Nàìjíríà, gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi tó bá wà ń bí lẹ́ni, gbogbo apátápátá mo fi Ọlọ́run bá bẹ̀ wá, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣíà ètò yìí kí àwa ọmọ Yorùbá, àwa ọmọ Odùduwà ta ní ìgbàgbọ́, ta ní ìrètí wípé gbogbo nǹkan tá ń ṣe fúnlẹ̀ Odùduwà, ẹ jẹ́ ká ṣíà ẹ̀ pátápátá. Ẹlòmíì gbogbo nǹkan táwa ń ṣe yìí ó lè máa rò wípé kò sí nǹkan kan tó wà ń bẹ̀, pé a kàn ń sọ̀rọ̀ ni, a kàn ń ṣe gbogbo wa ni, but ojú irú wọn náà ló máa ṣe. Nígbà tí gbogbo nǹkan bá bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀, gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, mo kí gbogbo yín pátápátá níbikíbi tó bá wà, ẹ jọ̀ọ́ bá mi ṣíà ètò yìí, ẹ jẹ́ ká jọ ṣètò, ẹ jẹ́ ká jọ ṣíà ẹ̀. Ìwọ tí ò bá kàn, ìwọ tó yẹ pé o sì ń rò wípé Nàìjíríà, ẹ jẹ́ ká jọ ṣe kinní kan, ẹ má jẹ́ ká tanra wa jẹ. Ẹ̀kọ́ ti fojú mímu hàn, ẹ̀yin èèyàn mi, ẹ̀kọ́ ti fojú mímu hàn. Oníkálukú ti mọ ibi tó ń lọ, ilé tó lọ àwa ọmọ Yorùbá, ilé tó lọ àwa ọmọ Yorùbá. Gbogbo ìjọba ló máa ṣe léyìí, ẹ jẹ́ á dìbò fún lágbájá, ẹ jẹ́ á dìbò fún tàmẹ̀dò tèmi, ìwọ gbogbo wa tá a ti jọ ń ṣe láti ọdún yìí, níbo ló gbé wa dé? Ọmọ Yorùbá nílé lóko, ọmọ Yorùbá àtàtà, ọmọ Yorùbá tó bá ń fẹ́ ìlọsíwájú, àsìkò ti tó fún wa láti lọlé, àsìkò ti tó fún wa láti lọlé. Oríṣiríṣi kan ni máa sọ̀rọ̀ lé lórí lẹ́ni, máa sọ̀rọ̀ nípa àwọn ti Fúlàní, mo máa sọ̀rọ̀ nípa àwọn ti èèyàn wa, a dẹ̀ máa sọ̀rọ̀ nípa ti item wa. Ẹ jẹ́ kí n play national item ti Yorùbá fún wa ká lè mọ̀ pé lóòótọ́ ni. Mo ti play ẹlẹ́kan ìbẹ̀rẹ̀, ẹ jẹ́ kí n tún play gbogbo yẹn, ẹ bá ń ṣíà ètò yìí, gbogbo ọmọ Yorùbá, gbogbo ilẹ̀ Oòduà, ẹ jẹ́ ká play national item wa fún wa kí gbogbo wa mọ̀ pé ó lè máa dá òtó ẹ o.
gbogbo apátápátá ẹ bá share ètò yìí. Ìwọ tí ò bá tí nígbàgbọ́, nǹkan tẹ́lòmíì máa ń rò pé bí àwa Yorùbá ṣe fẹ́ kúrò ní under Nàìjíríà, àwọn ẹlòmíì ò nígbàgbọ́, ẹlòmíì irú ìranù náà ń bá yẹ̀yẹ́ náà ń ṣe, ojú wa ló máa ń ṣe. Nǹkan táwọn ẹlòmíì ń lérò ni wípé báwọn Yorùbá bá ṣe fẹ́ kúrò lọ́ndà Nàìjíríà, ìbọn ká máa jà ká máa fòkò fórí ara wa, òun kọ́ ló máa ràn án. Àwa náà ti gbọ́n. Ṣé rí Yorùbá, àwa Yorùbá aláàánú, Yorùbá gbọ́n, Yorùbá ní ọgbọ́n. Yorùbá ò ń ṣe pé bóyá àbúrò pa, torí nǹkan táwọn èèyàn kan rò ń sìn ni pé àwọn Yorùbá tó fẹ́ kúrò nílẹ̀ Nàìjíríà, àwọn máa pa ẹlòmíì tí ń bẹ̀rù sìn, ẹ má dógun lẹ̀ sí Nàìjíríà o, ẹ jọ̀ọ́ o, ẹ jẹ́ kí n má ta gàrí mi o. Nǹkan tẹ́lòmíì ń rò nìyẹn. Àwa Yorùbá, mo fẹ́ ká ronú. Ìwọ tó ń du gàrí ẹ lénìí, tó ń du ẹ̀bà ẹ lénìí, tó ń du wọn lè jẹ́ kó lọ sọ́jà ẹ lénìí. Mo fẹ́ kó ronú bó ṣe bẹ̀rẹ̀ láti kékeré. Gàrí nìyá tiẹ̀ ń tà títí tán fi bí ẹ. Òun igbá gàrí náà ló tún bẹ̀rẹ̀ sí ń tà ń sìn. Torí kíni? Kò sí ìrànlọ́wọ́ kan láti ilẹ̀ Nàìjíríà. Tàntàná bí wá sí. Ẹlòmíì máa ń rò pé gbogbo nǹkan tá à ń ṣe ń sìn ìranù ní lójú títí ẹ̀. Ẹlòmíì máa ń rí bíi pé kí ló tẹ̀ ṣe àwọn pípò yìí. Ṣùgbọ́n ìwọ tó bá nígbàgbọ́, àwọn iṣẹ́ ń lọ ní abẹ́lẹ̀ lóríṣiríṣi. Oòduà ó ti dé, ó dẹ̀ ti wá dúró ni. Ẹ bá mi share ètò yìí torí ó ní àwọn kankan tí máa fi wọ̀n wá lénìí. Láti rí pé àwa ọmọ Yorùbá a ní ọgbọ́n. Ṣé rí pé Yorùbá fẹ́ pín kúrò lára Nàìjíríà, kò kí ṣe pé bóyá ọ̀rọ̀ pé ká máa gbébọn àbí ká máa para wa, àbí torí nǹkan tí mo rí ni wípé tá bá sọ pé ẹni tó láàánú jù láyé, Yorùbá jẹ́ kan nu orílẹ̀-èdè tó ní àánú. Yorùbá máa ń gbàlejò, Yorùbá ò kì í discriminate ẹ̀sìn. Nínú ilẹ̀ Yorùbá o lè ní Muslim kó ní Christian, ẹ̀rí pé àwọn méjèèjì jọ máa ṣe pọ̀ ni. Kò sẹ́nìkan tó ń sọ pé irọ́ má wá sílé mi. Tí Christian bá ń ṣe ọdún tiwọn, àwọn Mùsùlùmí tó wà ńbẹ̀ wọ́n á join wọn ní nílẹ̀ Yorùbá. Bọ́n ṣe bí wa nìyẹn, àṣà tán gbé sí wa nínú nìyẹn, bọ́n ṣe tọ́ wa nìyẹn. Yàtọ̀ sí nǹkan tó wá ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ń sìn tán wá ń pa àwọn èèyàn tán ṣe gbogbo yìí. Yorùbá ò ní ọkàn láti máa pa èèyàn. Yorùbá tó ẹ bá rí tí ìjà bá ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, á jẹ́ wípé àwọn ọmọ gáràjì, àwọn ọmọ kìnnì kan náà ń lẹ̀kùn mọ́ra wọn, àbí kó jẹ́ àwọn cultist náà ń jà nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n kọ́mọ Yorùbá dédé gbé ìbọn kó kọ̀ bọ́ sí gbòòrò kó lọ bọ́ǹbù èèyàn, àbí kó lọ sí mosque kó lọ máa jòkó sí, kì í ṣẹlẹ̀ Yorùbá, kò lè ṣẹlẹ̀. A kì í ṣọmọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àti wá kẹran mérò ń sìn. Àsìkò ti tó fún àwa Yorùbá láti dìde. Ìwọ tó bá sì ń rú lójú, tó bá ń rú ẹ lójú, ibẹ̀ ló máa jókòó. Ibẹ̀ ló máa jókòó. Mo fi gbogbo àkókò yìí, mo fi kí gómìnà wa ní ìpínlẹ̀ Ondo. Mo fi kí gómìnà wa ní ìpínlẹ̀ Ondo. Mo rí fídíò kan, bóyá Photoshop ni o, bóyá kìí ṣe Photoshop. Bọ̀ tó bá jẹ́ lóòótọ́ ni, a jẹ́ gómìnà yẹn ọmọ ọkọ ni, kì í ṣọmọ àlè. Mo máa fi fídíò náà wọ̀n wá. Débi pé àwọn gómìnà kan, wọ́n ti ń sọ́pọ́tì Oòduà Republic. Bọ́jẹ́ ni fídíò náà wọ̀n wá, bọ́ mi mọ̀ bóyá lóòótọ́ ni, bóyá irọ́ ni, ṣùgbọ́n mo rí fídíò yìí. Tó bá jẹ́ lóòótọ́ ni, ẹ bá mi kí gómìnà wa, gómìnà Akérédolú ti Ondo State. Ọmọ ọkọ ni, kì í ṣọmọ àlè. Even gan níwọ̀nba ọ̀rọ̀ tó ń sọ lásán, ó ń fi àwa ọmọ Yorùbá lọ́kàn balẹ̀. Ó ń fi wá lọ́kàn balẹ̀ wípé ire ń bọ̀. Ṣé rí ẹ mọ̀ kan tó kọ́kọ́ pa mí lẹ́rìn? Ẹ wo fídíò kan tó ṣe lánàá tí àwọn Haúsá ń sọ pé wọ́n nídìí 400 billion àbí kọ́kọ́ lọ́wọ́ ìjọba. Àwọn Haúsá wọ́n náà nídìí 400 billion. Ìwọ tó bá ṣe ṣiṣẹ́ rí, ẹni tó bá ṣe ń pa mọ́sábẹ́ Nàìjíríà máa dá lé ní Nàìjíríà máa dá, irọ́ ni o. Olóyè Chief Sunday Igboho ń jà fún wa.
pé ká lè ní ilé, ká lè ríbi dé sí, kí àwa tá a wà ní ìlú òyìnbó tá bá padà dé ká lè ríbi dé sí. Ó ń ja ìjà pé kó ló jà fún wa. Àwọn ìjọba Nàìjíríà sọ pé àwọn gọ́vnà kọ̀ọ̀kan kò yẹ ká handle ẹ̀ bẹ́ẹ̀, àbí àwọn bandit, àwọn Haúsá, ìwọ Yorùbá tó bá tètè lájú ẹ̀ kó máa gbọ́, àwọn Haúsá lọ kó àwọn ọmọ iléèwé, wọ́n dẹ̀ gba bóyá information yẹn bóyá wrong, but nínú news bíi mẹ́ta tí mo kà, wọ́n dẹ̀ gba 800 million ìjọba san fún wọn. Ẹ ti rí pé nísìn ìwọ tó bá ṣì ń kára ẹ mọ́ Nàìjíríà, ẹ wo ó ti ṣe kíní kan, ìyà ń jẹ, ìyà gidi ni. Àwọn bandit tó lọ kọ́ ọmọ nílé ìwé, wọ́n fún wọn ní 800 and something million. Àwa tá a jẹ́lẹ̀ Yorùbá, torí ẹlòmíín sìn tó bá rí olóyè Sunday Igboho tó ṣe ń ṣe tó ń ṣe rí bó ṣe ká ọmọkùnrin yẹn lára, ó tún sunkún torí tiwa, because ṣé ọmọ tiẹ̀ náà fẹ́ gbé ní, gbogbo àwọn ọmọ tiẹ̀ wà nílùú òyìnbó. Ẹlòmíín kò lè lówó tó àfi olóyè Sunday Igboho tó ti máa jókòó sílé, ẹlòmíín ò lówó tó àfi nǹkan tó níyẹn. Tó bá jẹ́ni tó jẹ́ pé nǹkan ara ẹ̀ nìkan ló fẹ́ máa ṣe ni, ìjà wo ló fẹ́ máa jà? Irú ìjà wo ló fẹ́ máa bá wa jà? Ó lè jókòó sílé ẹ̀ náà, ó lówó lọ́wọ́ náà, ẹni tó ń jólé ẹ̀ tó tún mú ilé tó tún lọ túlé ara ẹ̀ ṣe láì jẹ́ pé ó gbowó lọ́wọ́ ìjọba. Ó tún tú ilé ara ẹ̀ ṣe láì jẹ́ pé ó gbowó lọ́wọ́ ìjọba. Ṣùgbọ́n nǹkan tí mo rí nínú àwa Yorùbá, àsìkò ti tó fún wa o. Ìwọ tó bá ń tajà, tó ṣì ń ta gàrí, tó ṣì ń ṣe APC, PDP, mo fẹ́ kó ronú. Wọ́n ti fi gbogbo kinní, wọ́n ti fi bà wá láyé jẹ́. APC, PDP yìí wọ́n ti fi run ayé ẹlòmíì. Ẹnìkan kọ átíkù kan lánàá, ó kọ sórí Facebook. Mi ìfẹ́ máa sọ̀rọ̀ èèyàn, kò sí MC Olúọmọ, mi ní kankan ṣe pẹ̀lú ẹ̀, mi ìbàjá. Ẹnìyẹn kọ átíkù yẹn, jẹ́ kí n sọ bó ṣe kọ́ ní èdè Yorùbá. Ó ní MC Olúọmọ ó ló lówó lọ́wọ́, ó ló mọ̀ọ̀yàn, ó ló mọ Jagaban. Ó ní bẹ́ẹ̀ kò kì í sọ̀tì àwọn èèyàn. Ẹ máa gbọ́ mi ẹ̀yin èèyàn, torí ẹlòmíì tó bá ń kọ átíkù sórí Facebook àbí tó bá ń kọ sínú pépà kò ní rònú. Ẹlòmíì kàn bóyá ẹlòmíì ò mọ nǹkan tó ń kọ ẹlòmíì. Ṣé rí illiterate oríṣiríṣi? Àwọn illiterate tó bá jẹ́ educated person, tó bá ti wà street smart, olódo ni ẹ́. Ṣé rí tó bá ń kàwé, ó tún gbọ́dọ̀ jáde kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nígboro ló tó lè jẹ́ ọ̀mọ̀wé gidi. Ẹnìyẹn kọ sórí Facebook lánàá, ó lẹ́mi sí Olúọmọ, ó ní bó ṣe lówó tó, bó ṣe mọ̀yàn tó mọ Jagaban tó, ó ní kò kí ń bú àwọn ọba. Ẹ máa gbọ́ mi ẹ̀yin Yorùbá o. Ó ní kò kí ń bú àwọn ọba, ó ní kò kí ń bú àwọn òjòyè, ó ní kò kí ń bú àwọn tó jù ú lọ. Ó ní ṣùgbọ́n bí tí mo fẹ́ kọ́ ọmọ nílé, ó ní ṣùgbọ́n àwọn graduates, jobless graduates, tán bá ti rí káàdì 200 naira tán ríra, wọ́n wá lọ lóòdù dátà, wọ́n wá máa bú àwọn ọba, wọ́n wá máa bú àwọn Jagaban, wọ́n máa bú àwọn olóṣèlú. Orí ẹni tó kọ, mi ìfẹ́ máa ṣépè nínú kinní, ṣùgbọ́n ẹni tó kọ átíkù yẹn orí ẹ̀ ti dàrú. Ìdí torí ẹ̀ fi dàrú ni pé òun fún ara ẹ̀ nǹkan tó kọ ó ti fi ìbọn, ó ti fi múra ẹ̀ lẹ́sẹ̀. Ó ní àwọn máa gbọ́, ó ní MC Olúọmọ tí ò kàwé, tí ò ṣe nǹkan kan, ó ní kò kí ń bú àwọn torí pé ó mọ àwọn politician. Tí orí ẹ̀ ò bá dàrú ni àwọn tó gba right channel tán lọ sí school, kí ni hope wọn pé kán ríṣẹ́ ṣe? Ṣó wo àwọn náà kán jókòó kán wà, ta ló sọ wọ́n di jobless person? Àwọn politician wa kọ́ ló sọ wọ́n di jobless person ni. Àwọn Jagaban tá à ń sọ ẹ̀kọ́ ló sọ wọ́n di jobless person ni. Àwọn gómìnà wa kọ́kọ́ lọ nígbà tán àdáṣẹ́lẹ̀, gbogbo iṣẹ́ tán bá ní, owó tán bá ní, kí náà fi ń ṣe? Wọ́n fi ń kọ́ àwọn tọ́ọ̀gì jọ, wọ́n fi ń kọ́ àwọn kíní jọ. Ó wá sọ wípé àwọn tó kàwé wọ́n ṣé orí ẹni tó yẹn ó yẹ kó ronú kó tó kọ átíkù yẹn, orí ẹ̀ ti dàrú lẹ́ẹ̀kan sí. Torí kí ni àwọn tó kàwé tán rówó ra káàdì, ẹni tó gba right channel tó lọ, ṣé ẹ̀bi èèyàn ni pé kó tún lọ sí school ń sìn? Gbogbo akọ́lá máa ṣe tọ́ọ̀gì lówó lọ́wọ́ náà, gbogbo akọ́lá máa dàlúrú kó tó di pé alówó lọ́wọ́. Gbogbo wa kọ́ àwọn ṣe rí ìlú yẹn. Àwọn kan wà tó jẹ́ wípé mo rí nílẹ̀ Yorùbá 1000 2000 yẹn
wọ́n ti bà ayé àwọn kan jẹ́ tó ní mo jẹ́ bá yín sọ̀rọ̀ nsìn àwọn kan kò lè la etí mọ́ kó irinṣẹ́ tí kó la etí wọn báyìí wọn ò lè là ìdí ni wípé wọn ò rí ìran rárá àwọn tó graduate ní Nàìjíríà tẹ́nìyẹn ń sọ yẹn ṣó wo àwọn yẹn kán jókòó sílé ni kò wù wọ́n náà ìgbà tí ìjọba tá a ní APC PDP gbogbo wọn jákàjàgá ni wọn lórí burúkú ni gbogbo wọn because ẹ jẹ́ kí bí APC wọlé ń sìn kò sí nǹkan tó máa ṣe bí PDP wọlé wọn lè dáṣẹ́ lẹ̀ ẹ kàn máa gbọ́ pé wọ́n ti ná billions of dollars wọ́n ti ná billions of naira wọ́n ti ná kíní kan ní but kò ní yọ lára ìlú ibi tí a wà ń bí mò ń sọ ò ní ìdí láti mọ ìjọba kó tó mọ̀ pé ìjọba ẹ̀ ń ṣiṣẹ́ ẹ béèrè lọ́wọ́ àwọn tó bá ń gbé l'Amẹ́ríkà nígbà tí ọ̀rọ̀ COVID-19 ṣẹlẹ̀ tó kọ́kọ́ fún wa ní 1000 kò kàn bóyá Republican ní ẹni o bóyá Democrat ní ẹni o wọ́n fún oníkálukú ni ṣùgbọ́n tó bá jẹ́ tọ̀dọ̀ wa wọ́n máa fi PAPC ẹ wo ìgbà tí àwọn youth tán bọ́ síta ń gbà yẹn tán lọ ń jà ẹ wo bí tán kó ráìsì sí gbogbo ẹ̀yin ọmọ Odùduwà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àsìkò ti tó fún wa láti la etí wa ẹ wo bí àwọn Haúsá ṣe ń pa wá ẹ wo bí àwọn bòròró ṣe torí nǹkan tó ṣẹlẹ̀ nísìn ni pé ìwọ tó wà nígboro tó ń gbé l'Ékòó bóyá òun gbé nígboro òun gbé níbàdàn òun ṣe fàájì òun mu ọtí òun ṣáyó ó rò pé kò lè kàn ẹ́ àbí èyà àánú ẹ̀ ń ṣe mí ṣe rí plan àwọn pípù yìí ni wípé ẹ lọ máa wo kíní wọ́n fẹ́ kọ́ńkàdì àwọn ìgbèríko wa tán bá ti pa àwọn tó wà ní ìgbèríko wa tán bá ti pa wọ́n tán wọ́n á wárè lè lọ́ǹṣì àtáàkì wọn sí ìgboro sórí ibi ìwọ tó ṣì lọ ń jó patí Ọlọ́run má jẹ́ kó jẹ́bi tó ti ń jó patí yẹn náà ti máa fìbọn líìdì ẹ jáde ìwọ tó tí ìráyè sí láti mọ nǹkan tó lọ nígboro tó yẹ pé ojoojúmọ́ ṣáyó ni tó nǹkan Ọlọ́run má jẹ́ kó jẹ́bẹ̀ ní àbókí àwọn bòròró lórúkọ míì ju pé apààyàn ni wọ́n àwa Yorùbá ni a ní ẹ̀mí tàbí irọ́ omi ìfẹ́ èèyàn ẹlẹ́ra arábí tiẹ̀ tó bá ń bẹ́yàn kan jàǹsìn tó bá yọ̀gò mọ́yàn láì jẹ́ pé ó jẹ́ léṣù èèyàn wà á rí pé táwọn ará àdúgbò máa parọ́ irọ́ má fọwọ́ kan ni o àtáàkì táwọn pípù yìí ń ṣe láti ìgbèríko wọ́n mọ nǹkan tó ń ṣe inú igbó tó ń gbé wọ́n mọ nǹkan tó ń ṣe gbogbo ẹ̀yin ọba wa gbogbo ẹ̀yin baálẹ̀ wa tẹwà nílẹ̀ Oòduà abẹ̀yìn ẹ má talẹ̀ fáwọn bòròró mọ́ gbogbo ẹ̀yin baálẹ̀ ọba nìkan kọ́ ló yẹ ká kígbe fún ẹ má talẹ̀ fáwọn bòròró mọ́ ẹ má talẹ̀ fáwọn Fúlàní ìwọ tó yẹ pé ọkọ̀ dídó kò ṣe bó bá wẹ̀ kó lọ fẹ́ Fúlàní bó wẹ̀ kó má fẹ́ Fúlàní tí ẹlòmíì sọ pé a ti wọnú ara wa báwo la ṣe fẹ́ pín ṣé ìgbà tí Ukraine tó fẹ́ kúrò ṣé wọ́n pín USSR tọjọ́ sí ṣé wọ́n pín oníkálukú lọ́mọ ibi tó lè gbà lọ tán bá ti pín bówó ẹ̀ kó bá lé ọkọ̀ ẹ̀ lọ ìwọ ló dẹ̀ mọ̀ tán bá pa ẹ́ sọ̀rọ̀ ìwọ nìyẹn ṣé ó wù wá ká pín ni ṣé ewúrẹ́ ò sọ pé òun ò ṣọmọ ìyá àgùntàn ló ní ìyá àti òun òbí dúdú tá a bá tètè sọ́nsìn ó máa wọ́ọ̀sì ju nǹkan tá à ń rú lọ lẹ́ẹ̀kan sí mo kí gọ́vnà wa ní Ondo State ṣẹ́rí kí ni mo fẹ́ play nǹkan kan fún wa ìwọ tí ó tó ṣì ń rú lójú ni o tó bá jẹ́ lóòótọ́ ní kíní ìṣẹ̀lẹ̀ ní Ondo State mo gbédìí fún gọ́vnà Akérédolú ẹ jẹ́ kí n play nǹkan tí torí nígbà tó fẹ́ ṣe item ní kíní ti Oòduà náà play tó bá jẹ́ lóòótọ́ di mo gbédìí fún wọn because ṣe mọ̀ pé nígbà míì wọ́n lè lo torí ẹlòmíì mò ń bọ̀ torí ó lè má ṣe rí tí àwọn pípọ̀ yìí ní kí n play díẹ̀ fún wa ní nǹkan tá a níìdì látọ̀dọ̀ àwọn gómìnà wa lélẹ́yìí
nǹkan tá a níìdì látọ̀dọ̀ àwọn aláàbò wa leléyìí, nǹkan tá a níìdì kán fi support wa leléyìí. Mo fi àkókò yìí kí olóyè Fẹ́mi Fani Káyọ̀dé, adúpẹ́ lọ́wọ́ wọn fún gbogbo support wọn, adúpẹ́ ṣe gan ni o. Nǹkan tá a fẹ́ kẹ́ máa ṣe nìyẹn. Ó jóòtọ́ kò jóòtọ́, bóyá ẹ fi ní tútù ṣe ni o. Bẹ́ẹ̀ ṣe wá kí olóyè Sunday Igboho nínú ilé, tẹ́ ṣe support wa, tẹ́ ṣe bẹ̀rẹ̀ tí ń sọ pé yes kò wù yín bó ṣe ń pa àwọn Yorùbá, adúpẹ́ lọ́wọ́ yín ni. Akànní ká dúpẹ́ ni, kò sí nǹkan míì. Nítorí kíni wọ́n ní yiniyini kẹ́ni ṣe míì, wọ́n ní yiniyini kí ẹni ṣe míì. Kò sí ilé ẹni ní ilé ẹni, ilé ẹni òun ní ilé ẹni. Kò sí bó ṣe lè jẹ́ láyé yìí. Ṣé ní gbogbo wa kò sí, ṣé rí Yorùbá àwa la láàánú jù, Yorùbá ló dáa jù. Tó bá ń gbé nílẹ̀ Yorùbá, even gan àwọn Haúsá máa ń sọ. Ǹjẹ́ mọ nǹkan tó fà á? Ìwọ tó bá mọ̀ nílẹ̀ Yorùbá jẹ́ ń sọ̀kan fún yín, sáìdì kan wà nílẹ̀ Haúsá lẹ́ni, àwọn bòròró yìí ti pa àwọn Haúsá yẹn tó ń bẹ̀, wọ́n ti gba bẹ̀. Mo máa show àwọn kọ̀ọ̀kan fún yín, bóyá ìwọ tó kì í wo news, tó kì í gbọ́ nǹkan kan, máa show àwọn nǹkan fún wọn. Wọ́n á máa sọ bí àwọn bòròró yìí bó ṣe pa àwọn èèyàn nílẹ̀ Haúsá tán dẹ̀ gba ilẹ̀ wọn. Excuse me. Àwọn Boko Haram wọ́n ti gba ibìkan ní Kaduna dìsín tó pé ìjọba Nàìjíríà ò lè débẹ̀. Àwọn èèyàn ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ gan-an. Ẹbẹ̀ rò pé bóyá Odùduwà àtàfẹ́ gbà láwọn máa pa àwọn èèyàn, Odùduwà àwọn èèyàn. No, Yorùbá gbọ́n a máa lọ. Ẹ má rò pariwo tí gbogbo wa ń pa ẹ̀kọ́ wọn kan máa pariwo ní torí ẹlòmíì ò believe. Ẹlòmíì rò pé bóyá kò lè kàn ń Èkó lò àwa ìwọ má dá wọn lóhùn jàre. Mo wà lẹ́kọ̀ọ́ mo ń gbádùn jàre, má dá wọn pípín yẹn lóhùn, ọkọ̀ wọn máa pariwo òṣì kìnnìkan. Ẹlòmíì tẹ́ sọ pé torí wọ́n ti wà nílùú òyìnbó, torí ẹ̀ ló jẹ́ kó máa pariwo tí ò ṣeé ṣe yẹn náà. Kò rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi, kò rí bẹ́ẹ̀ bọ̀dá mi. Kò sẹ́ni tó wù kó máa pariwo, kò sẹ́ni tó máa pè tó wù kó náà bẹ̀rẹ̀ sí ń pariwo. Ṣùgbọ́n nígbà tí ń bọ̀ ọ́, nígbà tí gbogbo nǹkan tó bá ti rí bó ṣe rí, tá a bá ṣọ́ra ẹ̀yin Yorùbá, inú ilé ló máa wà. Mi ò gbàdúrà ẹ̀ fún wa kó dìgbà tá a máa wà nínú ilé, ibi tá a ti ń jó Wàsíù Àyìndé, àánú orí gbà dé orí ọ̀kin. Ibẹ̀ làwọn bòròró ti máa mú bọ̀ wá tán, ti máa agbogbo àwọn tó wà bá tí náà máa lídìí jáde. Àánú torí gbà yẹn wà ló máa gbà nínú igbó tó bá ṣọ́ra. Àánú torí gbà yẹn àwọn bòròró ṣé bá ṣe ń rèpù àwọn èèyàn ló dáa ni. Ó ní nǹkan tí mò ń wá ẹ̀yin èèyàn mi o, ẹ má bínú o. Ṣé nígbà míì àwọn mo fẹ́ fi àwọn kọ̀ọ̀kan wọ̀n wá, gbogbo ẹ̀yin tẹ́ support ilẹ̀ Oòduà pátápátá, gbogbo ẹ̀yin tẹ́ believe pé àwa Yorùbá àsìkò ti tó fún wa láti lọ, ẹ ṣé, adúpẹ́ lọ́wọ́ yín. Sórí ìwọ tó ti nígbàgbọ́, ojú ẹ̀ náà ló máa ṣe, má wọrí, ojú ẹ̀ ló ní àná. Ẹ jẹ́ kí n ṣe nǹkan, ẹ jẹ́ kí n fi fídíò kan wọ̀nyí. Tí àwọn Haúsá bá bá wa Yorùbá jà, tán bá bà nǹkan wa jẹ́, àwa Yorùbá fọwọ́ lẹ́nu. Àwọn àgbààgbà Yorùbá tó yẹ kó jà fún wa, àwọn ọba ní o, àwọn òjòyè ní, oníkálukú àṣẹ múnú, àwọn máa wò ní. Àwọn bòròró yìí wọ́n ń sọ fún wa pé àwọn làwọn ní Nàìjíríà, kò síbi táwọn ò lè gbé. Wọ́n làwọn nílẹ̀ Nàìjíríà. Àwa Yorùbá jókòó sínú ilé bẹ́ẹ̀ à ń rẹ́rìn-ín, kò kàn ẹlòmíì wà ní Nàìjíríà bí nǹkan tí mo sọ, kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn kùlé ilé ẹ̀. Mi lè blame àwọn tààlà Nàìjíríà, má ṣe bínú, torí ìgbé ayé tó ń gbé fún wa nílẹ̀ Nàìjíríà, ìgbé ayé tó ń gbé fún wa ní wípé kò jí láàárọ̀ kùtùkùtù, kò máa ronú bí nǹkan tọ́mọ yẹn àtìyàwó ẹ̀ máa jẹ. Bó bá lọ sí school tó bá graduate, ò lè lówó lọ́wọ́. Ìgbé ayé tó ń gbé sí wa nígbà ní Nàìjíríà nìyẹn, tí àwọn ìjọba olórí burúkú tó ń gbé sí wa nígbà ní Nàìjíríà. Ẹ ṣé ẹ̀gbọ́n mi Rótìmí, ẹ ṣé gan ni, thank you. Ìgbé ayé tí wọ́n gbé fún wa ní Nàìjíríà, so wọ́n ti wá sọ di culture wa ní Nàìjíríà, kò jẹ́ ká lè ronú síwájú. Nísìnyí báyìí wọ́n ti tún bẹ̀rẹ̀ kí náà porúkọ ẹ̀, political kíní wọn, oníkálukú ń sìn. Ẹ béèrè lọ́wọ́ ẹlòmíì ní ọdún 4 tíjọba kan ti wà ń bẹ̀ pé kí ló rí dáṣe. Ẹlòmíì ò lè rí nǹkan náwó sí tó ń rí dáṣe. Owó school ẹ̀mọ́ ẹlòmíì kò lè san.
oúnjẹ kò lè rí jẹ ṣé yẹn la fẹ́ jókòó tì wọ́n tuntun bẹ̀rẹ̀ ń sìn ilé nǹkan tí mò ń spa lọ ẹ wo gbogbo àwọn tá à ń tẹ̀lé yìí ẹ wo gbogbo àwọn tá à ń pè lólórí wa ẹ wo gbogbo àwọn tá à ń pè ní politician wa tó bá ti fẹ́ dìbò wọ́n á mú gbogbo àwọn ìyá Èkó gbogbo àwọn ìyá Èkó gbogbo àwọn ìyá Ìbàdàn àwọn arúgbó alárúgbó tó yẹ kán jókòó kán máa jẹ oúnjẹ ọmọ ní Amẹ́ríkà ibi tí mo wà arúgbó ò kì í lọ síbi pátì wọn ò ráyè inú ilé náà ti máa sáyìn tá máa dìbò but àwọn arúgbó wa làwọn politician wèrè yẹn àwọn arúgbó tiwa làwọn máa ń sọ di yẹ̀yẹ́ àwọn arúgbó tiwa làwọn politician wa àwọn arúgbó tiwa náà máa ń rí mú ìwọ tó bá jẹ́ ọmọkùnrin tó wà ní Nàìjíríà lénìí àwọn politician tó fẹ́ bẹ̀rẹ̀ tó bá gbà wọ́n láyè láti rán aṣọ wèrè kan sọ́rùn ya títí ẹ tó máa ya dìbò fún kinní kan mi ìfẹ́ dárúkọ ẹnì kankan ní o APC dìbò fún APC dìbò fún PDP tó gbà wọ́n láàyè láti máa lo ìyá ẹ nílò òṣì ìyá ẹ tó ti darúgbó tó yẹ kó jókòó ti nǹkan ẹ kó máa kẹ́ ìyá ẹ lójú nímú ó wá jẹ́ kó ọmọ kékeré kan tó ṣe bẹ̀rẹ̀ politics lénìí ó wá ránṣọ sọ́rùn ìyá ẹ tiẹ̀ wá dúró àwọn tá à ń dìbò fún ní Nàìjíríà ṣé wọn ò ní ìyá sílé ni ẹ máa rí ìyá tí wọ́n máa gba AC ni ọmọ wọn máa gba AC ni àwọn ọ̀rẹ́ wọn àwọn fámìlì wọn àwọn yẹn máa jókòó sínú AC ni ìwọ àwa mẹ̀kúnnù náà rí lò àwa náà máa káṣọ aṣọ wèrè kan sí lọ́rùn tó máa kọ ìdìbò kìnní kan ìwọ náà wàá máa sáré káàkiri tí nǹkan bá dágbáwú lẹ́nìí ọmọ wọn ò sí ní Nàìjíríà kò sí ìran kankan tó wà ní Nàìjíríà kí n tó máa bọ́rọ̀ mi lọ lẹ́nìí mo fẹ́ fi fídíò kan wá fídíò yìí nǹkan tó ṣẹlẹ̀ ní ṣáṣá tí ṣáṣá náà pé àbí ṣàṣà nìbàdàn nígbà tí àwọn èèyàn jà ń bẹ̀ tó jẹ́ pé àwọn àbókí bí mọ́là àwọn no destroy most of the thing níbẹ̀ yẹn o ẹ wá gbọ́ nǹkan táwọn mọ́là yìí ń sọ tó yẹ pé àwa olórí wa àwa tó jẹ́ àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá wọn ò lè bá wa jàdù ẹ̀ ẹ jẹ́ kí n play fún yín lẹ́yìn tó ń destroy ṣáṣá bí ṣáṣá lẹ̀ ń pè bí ṣàṣá ni ẹ má bínú ẹ jẹ́ gbọ́ nǹkan kẹ wá mọ iye tó ń demand fún wa lọ́wọ́ ìjọba. Lost their lives at the incident, and then in the hashtag #EndSARS protest we also lost not less than 100 people. At the same time, you ask of whether we have made a specific demand for the estimate for the compensation. Yes, we've requested for 475 billion naira for the loss as compensation for the loss of lives and property destroyed. We also lost about more than 100 trucks. We have their state, we have their villages, we have the pictures, we have the videos, we have the properties that have been damaged. Here, thank you very much. Let me have that. For the purpose of this, we are not saying what we are saying because we have all the pictures here. People that have been killed, damaged, detailed pictures of people that have been killed. These have been sent to all quarters. The presidency, Office of National Security Advisor, the IG of Police, the National Assembly, everywhere. American Embassy, United Nations, German Embassy. We have sent it to British Parliament, and we have all the pictures of our people that have been killed. So everything we say we have because we have the document at hand. There is absolutely no response from all the authorities that we have made contact to. It's from 18 to 24. That is if by 24th nothing has been done, then action will commence. And though the headers are part of those that have been attacked, but specifically we are not just talking about the headers at this very press conference, but using this opportunity like you present, we are also calling that they are Nigerians just like any other Nigerian. So they have the right to live or do business in anywhere in Nigeria. That is the Constitution of Federal Republic of Nigeria says. Yes. You have the right to live anywhere. You have the right to do business anywhere. You have the right of intermarriages. You have every right to do anything anywhere. Ẹ má bínú o. Ìbẹ̀kú, Ìṣẹ́lú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìjọba ìbílẹ̀ Yewa North ní ìpínlẹ̀ Ògùn. Oríṣiríṣi ló ṣẹlẹ̀ níbẹ̀ níbi tí àwọn Fúlàní dandan tí wọ́n ti di dáradára tó ti ń pa wọ́n lóbìnrin tó ń pa wọ́n ọkọ tó ń pa wọ́n lọ́mọ. nǹkan tí mo ṣe òun bọ̀ o ẹ má bínú ẹ̀yin èèyàn mo fẹ́ ṣe mímọ kan tó ṣe chájà mi yẹn tó fẹ́ ṣe ségesège mo rò bí mo plug ẹ̀ ní mímọ wèrè tó ń ṣe kíní yẹn
mo ń bọ̀ ẹ má bínú o. ṣé rí ẹ̀yin èèyàn wa nílẹ̀ Yorùbá ṣe rójú ayé àwọn Fúlàní nìyẹn ò bí mọ́làdẹ ni wọ́n dúró tira wọ́n ń béèrè 400 and something billion lọ́wọ́ Nàìjíríà pẹ̀lú pé ní ọjà tán jóná àwọn ló jó àwọn ọjà ọlọ́jà jù ń bẹ̀ o àwọn ló jó ọjà ọlọ́jà jù àwọn ló ṣe gbogbo nǹkan o wọ́n tún wá ń béèrè owó lọ́wọ́ Nàìjíríà. àwọn tó jẹ́ olórí wa nílẹ̀ Yorùbá ẹ mọ̀ nǹkan táwọn gómìnà wa ń ṣe àwọn náà tún lọ ń sápamọ́ sábẹ́ Fúlàní ilẹ̀ yín ni Nàìjíríà ibi tó bá wù àwọn ọmọ Nàìjíríà ló lè gbé ẹ̀yin èèyàn wa ẹ sọ fún wa níjọ́ tí excuse me má bínú ọjọ́ wo làwa Yorùbá la discriminate Haúsá rí láì jẹ́ pé àwọn náà ń kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjà ọjọ́ wo ni Yorùbá kọ̀ọ̀kan déédéé jẹ́ lórí pé ẹni mo máa bá àwọn Haúsá ìjà kò sí àwọn ló kọ́kọ́ máa bẹ̀rẹ̀ àwọn náà máa jólé excuse me àwọn náà máa jó gbogbo nǹkan lẹ́yìn tán dáná sun lé tán dáná sun gbogbo ẹ̀ wọ́n tún wá bẹ̀rẹ̀ 400 million àwọn gómìnà wa gómìnà nìkan ṣoṣo tí mo rí gómìnà kan ṣoṣo tá a rí ń sìn tó ń sọ̀rọ̀ òní gómìnà Ondo State Akérédolú bàbá àgbà torí gómìnà yẹn ti di pé àwọn èèyàn mi lélẹ́yìí àwọn ló dìbò fún mi àwọn ni mo rí ìwọ gómìnà tó bá jókòó tó ń pa àwọn èèyàn lójú ẹ tó ń pa àwọn ọmọ ìlú ẹ lójú ẹ tó sì ń sọ pé yẹn is in the you can't take glory into hand àwọn tó ń pa àyẹ̀yẹ̀ ń kọ́ àwọn mọ́là tó lọ ń kó nígbà tó lóye ṣe Sunday Igboho dìde ń sìn ó ní ẹ má pa àwọn èèyàn mi mọ́ bí ìjọba ò lè bá lè protect àwọn people máa protect wọn ẹ̀yin gómìnà tó yẹ kẹ́ ẹ support ẹ̀ sọ nǹkan kan ọjọ́ kejì kíá gómìnà Ọ̀yọ́ State ó ti gbé kinní jáde ó ti bẹ̀rẹ̀ sí ń ka àwọn law táàríkà ta ló ráyè òṣì nígbà táwọn àbókì yẹn tó ń pa àwọn èèyàn ṣe lè law yẹn fún wọn wọ́n máa fi àwọn ìkọ̀kan wa àwa Yorùbá iṣẹ́ kù tá a máa ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá ń wo show mi ẹjọ́ bá ń ṣí ẹ̀ à ń ṣe láti fi educate àwọn èèyàn ni à ń ṣe láti jẹ́ káwọn èèyàn la etí wọn ni à ń ṣe káwọn èèyàn kán lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn kùlé wọn kó tó di pé ká gbégbé kán tó wá gbé sẹ́yìn kùlé ẹ̀ kó tó di pé àwọn àbókí wọ́n wá yín ẹ lọ́rùn mọ́nú ilé gbogbo pátí tó sì ń ṣe tó sì ń jó mí ní ká má ṣe pátí àsìkò ti tó fáwa Yorùbá láti ṣe ra wa lọ́kan àsìkò ti tó fáwa Yorùbá láti mọ bí tá à ń lọ ọmọ Ondo State ní ẹni ọmọ Èkìtì ní ẹni ọmọ àsìkò ti tó fún gbogbo aṣẹ́rí ṣọṣọṣọ ẹgbàgbé ọ̀tẹ̀ ń sìn ṣe rí eléyìí tó bá ogun tó ń bọ̀ kò ní mojú anybody o ilẹ̀ Yorùbá ti wà surround àwọn bòròró ti wà nílẹ̀ wa o torí ìwọ rò ní sìn pé Èkó ni mo wà jàre kò sí nǹkan tó lè kàn mí jàre kí ló torú rẹ lùmí àánú ẹ̀ ń ṣe mí ẹ lọ́wọ́ àwọn pípù yìí wọ́n ṣe rí ó dàbí pé èèyàn tó fẹ́ jẹ ọ̀lẹ ni tó kọ́kọ́ ń dẹ etí ẹ̀ bí ọ̀rọ̀ wọn ṣe rí nìyẹn o òun náà ṣe lọ́wọ́ àtáàkì àwọn inú igbó àwọn ìlú tó ń kó súnmọ́ igbó òun náà ṣe àwọn náà ṣe ti kọ́kọ́ àtáàkì wọ́n rí pé tó bá ti wíkì àwọn tó wà ní àwọn àgbẹ̀ wa wọ́n ráyè wá lọ́ọ̀ṣì àtáàkì sí wa ní ìgboro nílẹ̀ Yorùbá gbogbo wa l'Ondo State gbogbo wa l'Èkìtì State gbogbo wa l'Ọ̀yọ́ State gbogbo wa ní Kwara State ẹ jẹ́ ká dìde àsìkò tó fáwa Yorùbá láti ṣe wàrà ọlọ́kan gbogbo ẹ̀yin tẹ́ ń bú olóyè Sunday Igboho kí ló tẹ̀ ń ṣe kíníkan tó bá yá mi ìgbàdúrà búburú sí ẹ Ọlọ́run jẹ́ kí búburú ṣẹlẹ̀ sẹ́nì kankan nínú wa ṣùgbọ́n ẹni tó kàn ló mọ̀ ọ́n ẹ jẹ́ kí n tún fi àwọn fídíò kan wọ̀nyí ẹ jẹ́ n fi àwọn fídíò kówé mi náà kí n máa pariwo nígbà míì mo mọ̀ ọ́ má bínú nígbà míì wọ́n máa débi ọ̀rọ̀ láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. kó tó di pé wàhálà wọnú ìlú tá bá tètè ń pariwo sìn ọ̀rọ̀ eléyìí kì í sọ̀rọ̀ òwe ọ̀rọ̀ tó wà lẹ́yìn kì í sọ̀rọ̀ ẹ jẹ́ ká jókòó ká máa ṣe kinní kan ọ̀rọ̀ eléyìí ẹ jẹ́ kí n máa sọ fún gbogbo wa tá bá gbọ́ ìwọ tó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ kìrìsìtẹ́nì ìwọ tó jẹ́ lẹ́sìn àbáláyé
ẹ̀yin ìyá àti bàbá mi, ìgboro dùn lẹ́ẹ̀kan sí, ìgboro dùn la fi lè lọ ṣọ́ọ̀ṣì o, ìgboro dùn la fi lè kírun o, ìgboro dùn la fi lè ṣe patí o. Jẹ́ títọ́ lẹ́ẹ̀kan sí, gbogbo ẹ̀yin lẹ́sìn tá à ń ṣẹ̀sìn, tá à ń lọ ṣọ́ọ̀ṣì, tá à ń lọ sí mọ́ṣáláṣí, tá à ń ṣe ìgboro dùn la fi lè ṣẹ̀sìn o, ìgboro dùn la fi lè lọ ṣọ́ọ̀ṣì, ìgboro dùn la fi lè tọ́ sí mọ́ṣáláṣí. Tí a ò bá ṣọ́ra, tí a bá tètè mójútọ́rọ̀ ilẹ̀ Oòduà, orí òkè ọlọ́màjẹ́ kó jẹ́ pé orí òkè tó lọ ń gùn tó ń ṣorí báyìí tó ń ṣe ibẹ̀ lẹ́yìn wọ́n ti máa ń mú ìbọn tá fi já orí náà dànù. Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé mọ́ṣáláṣí tó lọ ibi tó ti rùkú tó gbédìí òkè náà ti máa fi ìbọn tú ìdí ẹ̀ dànù. Àwọn pípù yìí wọn ọ̀kọ̀ kílẹ̀ má ṣú. Àsìkò ti tó fáwa àwọn Yorùbá ń ṣe láti come together, láti wà lójú kan. Àsìkò ti tó fáwa ọmọ Yorùbá rí sìn láti mọ nǹkan tá à ń ṣe lọ́wọ́ ara wa. Ọ̀rọ̀ eléyìí kì í sọ̀rọ̀ pé à ń búyàn. Mo dúpẹ́ lọ́wọ́ ọba wa Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Àríṣẹ́ takuntakun tẹ́ ń ṣe. Ẹjọ́ èèyàn ọmọ Yorùbá tó bá wà ń bí, mo fọlọ́run bá bẹ̀ lórí platform yìí. À ń bú anybody, kò sí ọ̀rọ̀ ìbúkọ́ lélẹ́yìí. A fẹ́ lo eléyìí láti encourage ara wa ni. Àwọn kan míì wà tí Ààrẹ Ọ̀nà Kakanfò ń ṣe tí ò hàn sáwọn nǹkan tán rò pé òun pẹ̀lú olóyè Sunday Igboho wọ́n ń jà àbí kankan something like wọ́n ò jà rárá torí bàbá yẹn kò kàn lè dédé máa wá sí àárín iwájú fídíò kó máa sọ̀rọ̀. Ọgbọ́n nílò ìjò ń lò òun lọ̀rọ̀ náà. Ààrẹ ẹ ṣé gan ni o, a rí àwọn kọ̀ọ̀kan tó ń lọ lábẹ́lẹ̀ ń sìn, àwọn náà ti ń múra, wọ́n ti ń lọ sí àwọn ìgbèríko yẹn láti lọ protect àwọn ẹni ẹlẹ́ni tó wà ń bẹ̀. Ẹgbọ́n nǹkan táwọn bòròró ń ṣe láàrin ìwọ tó ń gbé nígboro tó gbọ́ news ni o, mo fẹ́ fi àwọn nǹkan tí àwọn bòròró ń ṣe nínú gbóhàn yẹn kó tó di pé wá kàn wá nínú ìgboro. Ẹ jẹ́ ká tètè múra sí Oòduà, ó máa dúró. Tó bá ṣe rò pé báyìí irọ́ ni máa fi yí ẹ. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa olóyè Banji Akíntóyè. Èmi ni Chief Festus ẹgbẹ́ àwọn baálé Àgùn Òjòdú. Ìlú Àgùn Òjòdú ti wà ó tó bí ọdún mélòó tẹ̀sí débi. Ó ti lé bàbá àkàní ìṣe àti bẹ́ẹ̀ lé ní 100 years. Táwọn èèyàn ti dé báyà bí. Táà ti wà mí. Ṣé ẹ̀yin lẹ́kọ́ débí ni àbí àwọn Fúlàní darandaran? Àwa la kọ́ wà ń bì káwọn Fúlàní tó dé. Báwo ló ṣe bọ́ sórí lẹ́yìn? Báwo ṣe wọ́n bẹ̀ sí bá yín gbé? Ṣáìdì Gùánà ti ń wá. Láyé ìgbà yẹn wọn ò ń dẹran wá sí oko, etí odò náà ń dẹran sí. Náà fẹ́ràn jẹ létí odò wọ́n mú mi. Ìgbọ́n ìgbà tó wá yá nìkan yí padà. Àwọn àlejò tí wọ́n gbà bí nǹkan ni wọ́n wá ń bẹ̀rẹ̀ sí máa jókòó káàkiri. Àká àgbàdo tá a ṣe, àgbàdo, ọ̀gẹ̀dẹ̀ o, iṣu o, kòkó o, gbogbo ẹ̀ náà ń jẹ. Ẹ má bínú ẹ̀yin èèyàn wa, àwa tá à ń gbé nígboro, àwa sọ pé kò oúnjẹ tẹ̀ tí wọ́n jù. Ráìsì ẹ̀ ti báwo lóúnjẹ ò ṣe ní wọ́n nígboro? Nígbà tó jẹ́ pé àwọn bàbá oníbàbá yìí tán dáko lóko wọn, iṣẹ́ tán mọ̀ ṣe nìyẹn, wọn ò níṣẹ́ míì. Àwọn wèrè Fúlàní yìí wọ́n á dẹ̀ dáran lọ ọbẹ̀, wọ́n á lọ jẹ gbogbo oko yẹn, wọ́n á lọ jẹ gbogbo nǹkan wọn. Tán bá tún sọ̀rọ̀, wọ́n á tún bẹ́ wọn ládàá. Boys and tán bá sọ̀rọ̀, wọ́n á tún gé wọn ládàá. Mo ń bọ̀, ẹ má bínú. Wọ́n á tún gé wọn ládàá. Ẹ wá bá mi rò pé báwo ni nǹkan ṣe ní wọ́n nígboro? Báwo ni nǹkan ṣe ní wọ́n nígboro? Ṣé àwọn pípù yìí tó wà lóko ńgbà tán bá ti pa wọ́n tán, àwa tá wà nígboro tá mọ fàájì ṣe tó yẹ pé tó wá ti mùgò méjì báyìí gbogbo nǹkan tó ń ṣe tán, báwo ni nǹkan ṣe ní wọ́n nígboro? Àsìkò tó fún wa bí nǹkan tó mọ̀ sẹ́. Ẹ wá gbọ́ nǹkan tí ẹ̀yin tẹ́ bá ṣì ń doubt. Àwa Yorùbá láàánú jù, ẹ gbọ́ nǹkan tí ẹni yìí ń sọ. Gọ́vnà yìí, ẹ jẹ́ kí n play ẹ̀ fún yín. Ẹ jọ̀ọ́ má bínú. How do we ensure that those who will be participating in this federal government largely funded program will be practice of moving from one place to the other, and that is very big and uphill task. But I think we can communicate with them more,
because to them they don't have borders from Cameroon to Nigeria. But that's the thing, Excellency. How do we ensure that those who will be participating in this federal government largely funded program will be Nigerians? In terms of the funding? No, in terms of the operations. Operations. You said bringing Fulanis together. When Fulanis from other countries, the issue of misconception, I see there is a lot of mistrust and misconception with regards to the Fulani man. The Fulani man is a global or an African person. He moves from the Gambia, from Senegal, and his nationality is just a Fulani man. And as a person, I may have my relations in the Cameroon. But they are also Fulani men. I have relations because from the maternal side, I'm a Fulani man. And that is why we want to educate people. A Fulani man sees himself as a Bayelsan, as somebody coming from the Niger Delta, because he speaks the Niger Delta language, which you and I don't. And of course, we would have to just take this as part of our own heritage, something that is African, and that we cannot just close the border and say the Fulani man is just a Nigerian or this. No. In most cases, the crises are precipitated by those outside Nigeria. When there is a reprisal, it is not the Fulani man within Nigeria that causes it. It is that culture of getting revenge, which is embedded in the tradition of the Fulani man, that attracts reprisal from all over the If I understand. ẹ jẹ́ kí n sọ ọkọ fún yín táwọn tó ń sọ ṣé ń gbọ́ àwa tá a wà ní Nàìjíríà à save rárá tí àwọn Fúlàní bá ti pààyàn kò síbi tó ń dé gbogbo ẹ̀yin ọba gbogbo ẹ̀yin ìjòyè tẹ wà nílẹ̀ Oòduà àgàgà ẹ̀yin ìjòyè ẹ̀yin baálẹ̀ a fi Ọlọ́run bá bẹ̀ yín ẹ má talẹ̀ fáwọn Fúlàní mọ́ a fi orí adé gbogbo ẹ̀bẹ̀ yín ẹ má talẹ̀ fáwọn Fúlàní. Àwọn Fúlàní yìí máa múra wọn wá lẹ́yọ kọ̀ọ̀kan ni tó bá ti múra ẹ jẹ́ ká ronú nǹkan tó ṣẹlẹ̀ sí Àfọ̀njá àwa Yorùbá ẹ jẹ́ ká bá àti ẹ̀ ní gbogbo nǹkan a ní ìtàn nínú ilé ẹ jẹ́ ká ronú nǹkan tó ṣẹlẹ̀ sí Àfọ̀njá ní ìlú Ìlọrin ilẹ̀ Yorùbá nílẹ̀ Ìlọrin ilẹ̀ Yorùbá nílẹ̀ Ìlọrin torí pé Àfọ̀njá ló fi ọwọ́ ara ẹ̀ ló fi pe àwọn Haúsá wá àwọn Fúlàní wá kán wá gbèjà ọ̀hún dèní kí náà ṣe fún Àfọ̀njá di ọ̀la bó ṣe wà yìí àrílẹ̀ náà ti gbà padà Yorùbá náà san nílẹ̀ Haúsá àmì ìmọ̀dẹ̀ nílẹ̀ Haúsá nílọrin Yorùbá pọ́nbélé náà sọ nílọrin àrílẹ̀ náà gbà padà ṣé rí àwa Yorùbá tó bá nílò Yorùbá lójú kòkòrò àwọn kan tí Yorùbá lójú kòkòrò sí nìyẹn jẹ́ kí n máa kà fún yín Yorùbá alójú kòkòrò obìnrin tó bá sọ fún yín pé ọmọ Yorùbá ni pé oníyàwó 3 4 mi níbà jiyàn máa ní kíní Yorùbá lójú kòkòrò ìwé kíkà tó bá ní ọmọ Yorùbá kan ló gba PhD kan ló tún lọ gba master kan ló tún máa ní ẹ̀ wọ́n ti fi ṣépè fún Yorùbá nìyẹn Yorùbá alójú kòkòrò ká lówó lọ́wọ́ ṣùgbọ́n tó bá jẹ́ ká máa pààyàn kiri ká lọ gbé bọ́ǹbù síbì kan ká dẹ bọ́ǹbù síbì kan mi ìmọ̀rú ẹ̀sìn tí Yorùbá lè máa sìn kí Yorùbá máa pààyàn kiri mi ì tí ìmọ̀rú ẹ̀sìn náà kí Yorùbá tó lè máa pààyàn kó tó lè di pé Yorùbá lọ ń fi bọ́ǹbù sínú ṣọ́ọ̀ṣì àbò ń to bọ́ǹbù mọ́ra wàá ṣiṣẹ́ gan ni o ó máa ṣe iṣẹ́ torí gbogbo ilẹ̀ Yorùbá ló wà bí Ọlọ́run ṣe dá àwa Odùduwà nìyẹn ṣùgbọ́n àti wá kẹ́ran mérò ń sìn gbogbo ẹ̀yin ọba wa pátápátá nílẹ̀ Yorùbá là ń ké pè ẹ má dákẹ́ ẹjọ́ ẹ̀yin ọba bí kan tí mo sọ èmi ò wá síbí láti bú ẹnìkankan èmi ò wá síbí láti dárúkọ ẹnìkankan mo wá síbí láti wá ṣe àtúnṣe gbọmọgbọmọ tá àtẹ ń kígbe ń sìn tá bá lè tètè kígbe ẹ̀ ó máa dá lọ́jọ́ iwájú bá ṣe tètè ń kígbe ń sìn ó máa dá fún wa lọ́jọ́ iwájú ju pé ká má sọ̀rọ̀ lọ Oòduà nation la fẹ́ ń sìn ìyànjẹ yẹn ti pọ̀ jù tí ẹlòmíín bá wo ilẹ̀ Nàìjíríà ń sìn tá bá ti ṣòwò Àbújá tó ń ṣe òbí kan lẹ́kọ̀ọ́ ìyókù ilẹ̀ aṣálẹ̀ ni ẹ lọ sí Ìbàdàn
ẹ lọ sílẹ̀ haúsá kẹ́ lọ wo nǹkan tó ń fowó dá lára ibẹ̀ náà ti ń rí owó náà ilẹ̀ yorùbá náà ti ń rí owó bọ̀ ilẹ̀ haúsá ló ní iṣẹ́ ti ń dáhùn but àwa yorùbá àkọ́bí ara ẹ jẹ́ kí nǹkan fẹ́ ṣẹlẹ̀ sáà yorùbá ń sè irọ́ má ṣe wàhálà ìwọ jẹ́ kí n lọ fún mi o lè dá mi dúró iṣẹ́ tí mò ń ṣe o ẹ̀yin ìyá mi àti bàbá mi ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ iṣẹ́ yìí làwọn ìyá àti bàbá bí iṣẹ́ rí àìlè jàjàgbára yìí làwọn ìyá àti bàbá tó gbà wá yìí náà jàjàgbára níjọ́sí òun ló jẹ́ kílẹ̀ wa ní bó ṣe rí yẹn ká ní pé ẹnu wọn ti kù ń jọ́ náà lọ́hùn ni ta ti jàjàgbára ni wàhálà tèmi àti wọn fèsì yà ní fèsì ẹ orin tá lọ ń kọ ní ṣọ́ọ̀ṣì ó rí mi o lọ bẹ́ẹ̀ sẹ́ mi sọ̀rọ̀ kò yẹ kí bàbá mi jìyà kí mi mọ́ tún gbé àbá má máa kọrin náà mọ̀ torí ní kálukú ìbá ti mọ ibi tó wà ṣùgbọ́n àìlè sọ̀rọ̀ ṣùgbọ́n àìlè ṣe nǹkan kan ló sún adébi tá a wà lénìí òun ló sún adébi ṣẹ́ẹ́rí gbogbo ìgbèríko ní Abẹ́òkúta mú bọ̀ o gbogbo bẹ̀ mú bọ̀ o ní àwọn bòròró náà lọ láti pààyàn ẹ jẹ́ kí n ṣó mo ti ṣó eléyìí rí but ẹ jẹ́ kí n ṣó ẹyẹ kan fún yín ìwọ tó tí mọ̀ bóyá òwò ní ṣó mi rí ẹ jẹ́ kí n tútù ṣó kẹ́rẹ̀ rí dáadáa kẹwọ nǹkan táwọn bòròró ń ṣe fáwọn èèyàn. láwọn fúlàní kan yìnbọn wá sókè babaláwo lálẹ́ àná. mò ń gbọ́ ẹ wọlé wọ́n tó wà lẹ́kọ̀ọ́. lọ́sàn-án yìí ni wọ́n ṣá obìnrin bẹ́ẹ̀ mi ṣe ní káwọn ọmọ mi jẹ́ ká lọ àfẹ́ máa lọ ọ̀mẹ́kọ àfọ̀n torí àwọn iná ń pè pé àwọn ò lè lóko wọ́n lẹ́nìkan gbogbo ọ̀nà tápẹ̀lẹ̀ àgbòrò ẹnìkan kan ò lè lóko gbogbo wọn wà lówódé tọ́lá láwọn fúlàní kan yìnbọn wá sókè babaláwo lálẹ́ àná so tension wà ń bẹ̀ mo ní káwọn ọmọ jẹ́ ká lọ àwọn bíi 20 wọ́n wà lókè ròdì sí búrẹ́dì 2000 ni mo ní kọ́ lọ rà káwọn ọmọ yẹn kọ́ fi máa fi pure water jẹ gbogbo wọn ló ní family náà àwọn tí ò ṣiṣẹ́ kan tí ò ṣe kankan wọ́n máa gba sálárì wọ́n máa ṣe ogbẹ̀ wọ́n sọ̀rọ̀ àmọ̀tẹ́kùn sí wọ́n náà lọ kọ léèsì wọ́n ní kọ́ máa lọ rẹ́gísà síbì kan àwọn tó lọ rẹ́gísà lọ́dọ̀ wọn ṣáwọn òsínlù látijọ́ yìí nígbà tí kìnìyàn ti ṣẹlẹ̀ yìí ìgbésẹ̀ àwọn náà gbé mẹ́ ó yẹ kí gbogbo àjọ wà lórí fíìdì nínú àwọn tá àgbówó àwọn ń perform àwọn tí wọ́n sì ní hope àbí táwọn èèyàn rí gangan I didn't even see their performance at all it's as if we are just stupid we don't know what we are doing but tí ọ̀rọ̀ yìí òun mo yẹ ní kí n kọ́kọ́ sọ̀rọ̀ kí Sẹ́ríkí tó sọ̀rọ̀ mo mọ̀ kí díẹ̀ ní Sẹ́ríkí á sọ tí ẹ bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ àbí ẹ fẹ́ mọ̀ àwọn àgbààgbà kan sì wà nínú kára yẹn tó yẹ pé wọ́n ń ṣe inside meeting lábẹ́lẹ̀ àwọn àgbààgbà kan sì wọ́n wà nínú kára yẹn àwọn àgbà yẹn ẹ jẹ́ kí àwọn èèyàn yìí mọ̀ pé àwa ò lè lọ́ọ̀lẹ̀ haúsá mo ti sọ láàfin rí àwa ò lè lọ́ọ̀lẹ̀ haúsá ká máa lọ ṣáyàwó wọn lójoojúmọ́ ká máa rẹ́pù ọmọ wọn àwọn kíní tó ṣẹlẹ̀ ń jẹta ni òun mo fi hàn yẹn ẹni tó ń gé lórí ẹni tó ń dúnú gbogbo abúlé tó ń finá sí tí wọ́n kúrò àti ìdákọlọ ṣerú ẹ̀ náà tí ó bá yẹ pé mi ti súnmọ́ ọlọ́pàá mo súnmọ́ ọlọ́pàá ni àti pé mo rí polóyè ìlú. ẹ̀yin mi tẹ́ ń gbọ́ mi torí àwa tá a wà nígboro ló jẹ́ kí n play kíní ẹ̀ a lè máa wò tẹ̀tẹ̀lẹ̀ ìwọ lè máa rò pé kí ló dé irọ́ kíníkan mo fi fídíò yẹn wọ̀n wá kó tó kan àwa tá a wà nígboro káwọn bòròró tó máa pa wá nígboro káwọn bòròró kan tó máa gé wa lórí nígboro ẹjẹ́ á tètè wá nǹkan ṣe sọ́rọ̀ wa àsìkò ti tó fáwa Yorùbá láti lọ ilé tó lọ ìwọ tó bá ṣe ìrú lójú oorun ẹ lójú àbí ẹ má wọrí ẹjẹ́ ń sọ̀kọ́ fún wa kẹ́ máa wọ Yorùbá à nídìí láti máa bá wọn jàjà òṣì láti máa gbébọn kò nídìí yẹn àwọn bàbá wa Bánjí Akíntóyè ìrìn tán rìn lélẹ̀ torí ó lè má yẹ lómi wọ́n gbésẹ̀ ńlẹ̀. Represented Nations and People's Organization. The Yoruba-speaking tribe of Nigeria has been accepted as the 45th member of the Unrepresented Nations and People's Organization. Leader of the Yoruba World Congress, Professor Banji Akintoye, says the membership represents a very important step in the collective quest of well-meaning Yoruba people to achieve the goal of dignity and self-determination. It is my great pleasure and pride to inform you that the Yoruba nation has been admitted to the membership of UNPO. UNPO means Unrepresented Nations and People's Organization, with its headquarters in The Hague. The UNPO expressed their gladness to welcome the Yoruba nation as a new member of UNPO, and they're looking forward to working with us. It is important because it is a great stride
and it represents a very important step in our collective quest to achieve the goal of dignity in the country in which we live, and also to achieve the goal of self-determination for our nation. Our Yoruba nation now has a voice on the international stage via the machinery of the UNPO, which maintains a permanent presence before the United Nations and before other international agencies like the European Union, the African Union, the United States government, and the governments of various other countries across the world. The Yoruba-speaking tribe of Nigeria. nǹkan tó yẹ kí n máa play àwọn léyìí ẹlòmíì rò wípé irọ́ náà ń pa yẹ̀yẹ́ náà ń ṣe wọ́n ìbò kan tẹ́lòmíì ń bẹ̀rù fún ni pé a lè wá rógun nílẹ̀ Yorùbá o mi ìfẹ́ kẹ́nìkan kan wá ṣe kíní kan gbogbo nǹkan kan lógun gbogbo nǹkan kan lógun Yorùbá gbọ́n jù yẹn lọ náà gbogbo kan ṣe rí léyìí even wọ́n fi àkókò yìí bẹ bàbá wa olóyè Chief Sunday Igboho wọ́n ní inú lóko ẹyẹ ń gbé wọ́n fẹ́ lọ síbì kan ni wọ́n lọ síbì kan ni kò ní ìdìpọ́n gbé sórí social media mọ́ pé àá fẹ́ lọ sí lágbájá àá fẹ́ lọ bá kíní kan yẹn bàbá wa ìjọ ẹ má gbé sórí social media mọ́ ẹ má ṣe ní gbogbo Uganda àá fẹ́ lọ jà ní kíní kan kíní ní ìdí ẹ̀ mọ́ ọgbọ́n tá a ní tara fi ń ṣe yìí òun kára wọn fi ṣe nǹkan wọn ní wẹ́rẹ́wẹ́rẹ́ ó máa ṣojú ìwọ sórí ìwọ tó ṣì ń gbé pílátífọ́ọ̀mù PDP ẹ máa gbé káàkiri kó máa ṣerú wọn tó ti gbọ́. a ti ń dìbò ní Nàìjíríà àti tọ́dún mélòó over 60 years àbí kankan káṣà ní over 40 years kí la rí mú bọ̀ ń bẹ̀. àwọn Haúsá gbọ́n títí wọ́n gbé kápítà kúrò l'Ékòó wọ́n gbé lọ sí Àbújá. Minister of Defence Haúsá ni minister òkìní àwọn ibi tó lágbára jù Haúsá ló wà ń bẹ̀ ọmọ Yorùbá mélòó ló wà ń bẹ̀ adẹ̀pẹ̀rẹ̀ wa ní wá Nàìjíríà. mò ń wo fídíò kan ní fídíò yẹn tí àwọn kìíní sọ fún wa kí ló kọrúkọ àwọn Fúlàní ń sọ fáwa wípé àwọn ló tún kàn gbogbo ẹ̀yin tẹ̀sán pé jaga báàmù jaga 2 jaga 3 yẹn kò kàn wá wọ́n ní wọn ò ní gbé fún wa pé àwọn ló tún kàn ìwọ wà ń bẹ̀ ìwọ ń pariwo jaga kiri ń pariwo jaga tó wá dẹ̀ máa sùn ní alálẹ̀ yìí inú oorun ló máa lọ sùn inú ooru tí ò sí náà tí ò sí nǹkan kan àsìkò ti tó fún wa ilé tó lọ ilé yá ẹ̀yin èèyàn mi ilé ti yá tá a bá ṣọ́ra àwọn pípù yìí máa pa wá tán àwa Yorùbá kẹ̀dẹ̀rẹ́ là lè jà yìí fàájì ti báyé wa jẹ́. Much to say about this. mo ń bọ̀ o fàájì ti báyé wa jẹ́ ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko nìbàdàn ni àsìkò ti tó fún wa láti fi ẹ jẹ́ ká ṣera wa lọ́kan ẹ má jẹ́ ká bú àwọn ọba ìdòmọ́ fọlọ́run bá bẹ̀ wá ẹ má bú àwọn ọba mọ́ ẹ má bú àwọn bíi Gani Adams kankan no àwọn pípù yẹn mọ bọ́n ṣe ń pa tó bá yọ máa yé wọn èébú kọ́ la máa bú wọn tó máa jẹ́ kán dìde sí wa ẹ má jẹ́ ká bú wọn mọ́ mi ìsáàdì kéèyàn máa bú ọba akànlé sọ̀rọ̀ ká fi là wọ́n lọ́yẹ̀ ká fi là wọ́n ní nǹkan ni ṣùgbọ́n ẹ má jẹ́ ká máa ṣe pé ọba kìíní kan no èèyàn lè máa kó sọ pé bóyá kìíní no ẹ má jẹ́ ká ṣe èmi ò sọpọ́ọ̀tì gbogbo yẹn ẹ má bínú but ẹ jẹ́ ká là wọ́n lọ́yẹ̀ mo ti rí pé àwọn ọba gan nísìn wọ́n ti realize nǹkan tó ń ṣẹlẹ̀ pé kíní yìí ti ń kọjá ó tún kọjá mímọ̀ wọ́n bẹ̀ àwa Yorùbá tá bá wà nílùú òyìnbó ìwọ Yorùbá tó wà nílùú òyìnbó mo bẹ̀ ẹ́ tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé ẹ̀ pátá àwọn mọ́là ló fi ń ṣọ́ ilé gbogbo àwọn mọ́là tẹ́ bá ní sílé yín ẹ jẹ́ lọ lé wọn dànù sìn ẹ má àwọn mọ́là tá a gbà sílé ló tún pa wá gbogbo ọtọ́ òun fi máa àbókíṣẹ́lẹ̀ mọ́là kan lọ wá ẹlòmíì ọkọ̀ ra tilẹ̀kùn mọ́ bẹ̀ kó má kúkú oníkú dànù èmi máa ṣó fídíò kan ẹ ti rí lé last week ẹni tó bá wọ program mi àti rí last week
àwọn Fúlàní tó tọkùnrin gbà sí ibi iṣẹ́ àwọn náà tó wá ṣekú pa kẹ́lẹ̀ mọ́ bọ́n ṣe wà athlete sí ìwọ tó ṣe ní ìwọ ìrá omi ìfógun ní Nàìjíríà o tó ò bá fógun tógun bá wọlé tọ̀ ẹ̀ wá ń kọ́ Yorùbá wo ló fógun gbogbo Yorùbá tí mo mọ̀ fàájì ni bí mo ṣe program tán sìn tí n bá lọ sí restaurant ń sìn ẹ máa ra àwọn Yorùbá tó máa àánú mo rí gba adé orí ní gbogbo wọn máa mú kókó nǹkan tí Yorùbá wà fún nìyẹn àwa ò fógun nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ogun ti wọlé tọ̀ wá kì í ṣèpè náà àwa ò sọ pé àfógun àwa náà ń ṣe ní wàhálà ṣùgbọ́n ṣógun ọ̀tí kó tó di pé wọ́n máa kó wa lọ́mọ nǹkan ní Abẹ́òkúta lọ́nà yé wa ní last week àwọn bòròró yìí lọ ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́dẹ tó wà ń bẹ̀ ní ò jẹ́ kára àwọn ọmọ skul kó ẹ bá gbọ́ pé wọ́n ti ń kó àwọn skul bọ́n ṣe ń kó àwọn ọmọ skul ní kí náà ń porúkọ ẹ̀ nílẹ̀ Haúsá ẹ̀yin tá gba mọ́là sílé bíi àbókí náà ń pè wọ́n bíi kíní ẹ wá wọlé ẹ̀ ìpínlẹ̀ ìwọ̀n tó gba mọ́là sílé tó wá wà nílò òyìnbó pèsè yá lé dànù kó má dóun ló máa pa ẹ́ dànù. Gentlemen of the press, may I extend my warm regards and greetings to all. ń bọ̀ o. àwọn ni. ṣe kópa nínú pé wọ́n wá jí ọ̀gá rẹ̀ tó ní. ẹni yìí nǹkan tí mò ń sọ fún yẹ̀yẹ̀ èèyàn ṣe rí màá yìí òun ló gbà wọn àwọn kí ni wọ́n ń pè wọ́n àwọn Fúlàní òun ló gbà wọn sóko òun ló ń fún wọn níṣẹ́ òun ló ń fún wọn lóúnjẹ kò fìyà jẹ wọ́n ìwọ tó bá ṣe gbàbókí sílé tó gbàbókí tẹ́gbẹ́ àbókí ni kíní ẹ lè sígbó lè dànù tí property tó bá ìsọ dànù torí ikọ́ tó gbàbókí sílé ni pé kọ́ máa kó property ẹ lọ àbí tí property ẹ bá ìsọ dànù tẹ̀mí ẹ ò bá sọ dànù máa dúpẹ́ fọlọ́run tí property ẹ bá sì sọnù tí wọn bá gba ẹ̀mí ẹ máa dúpẹ́ torí ẹlòmíì torí pé kí property má sọ lójú gbàbókí ẹni yìí ló gba àwọn àpókì sí sóko òun ló ń sanwó fún wọn ló ń ṣe gbogbo ẹ wá gbọ́. lóòótọ́ ni mo ní lóòótọ́ ni ọjọ́ tí wọ́n wá wọ́n bá wa ní oko wọ́n dẹjọ́ bá wa ń bẹ̀ àwa pẹ̀lú àwọn oníṣẹ́ àpọ̀ ń bẹ̀ tá ń ṣiṣẹ́. àwọn mélòó ló wà. wọ́n á tó márùn-ún. wọ́n á tó márùn-ún. nípa wọn tẹ́lẹ̀ tó mọ iye wọn. wọ́n á tó márùn-ún àwọn tó wá. wọ́n sọ pé méje ni wọ́n. wọ́n á tó méje wọ́n á tó márùn-ún. wọ́n á tó márùn-ún. wọ́n gbé ọ̀gá lọ. ìbò mélòó ni wọ́n kó wá. aláìnílé kan ìbò tí àbí gbogbo wọn ń wọ àbí gbogbo wọn máa ń mú bọ dání. mímu ní mi lè sọ pé àbí gbogbo wọn mú bọ dání bọ̀ tí wọ́n mú àwọn ìbọn dání. wọ́n mú bọ dání àwọn ìbọn dání. ibi aago mélòó ni wọ́n gbé ọ̀gá yín. a tó bí 2 to 1 sa. lọ́sàn-án. aago bíi méjì sí aago kan wá wá. bí aago kan sí aago méjì. torí ìmú táìmù dání ní ìmú táìmù. ìgbà tó wá jí gbé kí ni ìwọ àti wọn ti jọ dàpọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ fi plan láti jí ọ̀gá gbé. pẹ̀lú àwọn ajínigbé yẹn àwọn kidnappers. àwọn kidnappers yẹn kò ṣe pé èmi mọ̀ dàrẹ́kì wọn wá but ọmọ tó wá pẹ̀lú wọn ọmọ wá sọ́dọ̀ wa tẹ́lẹ̀ but ọmọ ọ̀dọ̀ wa ni. kí lorúkọ ẹ̀. Hasan ni. ṣùgbọ́n ní àbúrò rẹ ni. àbúrò mi nà ọmọ wa fún sí ọ̀dọ̀ wa. ẹ̀yin tẹ́ ń wo ètò yìí lọ ọmọkùnrin tí mò ń ṣó yìí ṣe rí ẹ̀ ń pẹ́ lára àwọn Fúlàní ń sìn lára wọn gan sọ Yorùbá jù wá lọ torí ilẹ̀ Yorùbá náà bí wọn sí àwọn kan wà Fúlàní Ìlọrin Fúlàní kinní kan ṣe mọ̀ pé wọn ò nílé ibi tó bá wù wọn náà dúró sí. nǹkan tó ń ṣẹlẹ̀ ni wípé àwọn pípù yìí gbìmọ̀ pọ̀ àwọn pípù yìí wọ́n gbìmọ̀ pọ̀ wọ́n dẹ̀ gbé ọ̀gá wọn ẹ̀yìn èèyàn wọ́n gbé ọ̀gá wọn ẹni tó ń fún wọn lóúnjẹ kẹ́lì mọ̀ pé àwọn pípù wà atlas ni o gbogbo àwọn tàbá tí gbọ́ lẹ́yìn tán gbé wọn tán lẹ́yìn tán gbé ọ̀gá wọn tán
wọ́n tún pa ọ̀gá wọn dànù. Lẹ́yìn tán gbé máa yẹn wọ́n tún pa á. Lẹ́yìn tí wọ́n gbé wọn tán wọ́n tún pa á. Kẹ́lẹ̀ mọ rú àwọn èèyàn táwọn pípò yìí jẹ́. Àwọn pípò yìí ò rẹ wọ́n ń ṣe Yorùbá. Àwa la máa ń ṣàánú àwọn èèyàn, àwọn pípò yóò láàánú lójú. Àwọn pípò yóò láàánú lójú. Ṣé ní gbogbo àwọn Yorùbá lẹ́ẹ̀kan sí mo kí olóyè Sunday Igboho Chief Sunday Igboho pé ó ṣe gan ni Ọlọ́run á wà pẹ̀lú àtọmọ ẹ. Gbogbo nǹkan tó ń dáwọ́lé gbogbo ẹ̀ ló máa ṣe é ṣe. Kò yẹ kó jà fúnlẹ̀ Yorùbá náà, kí ló kàn? Ìyàwó àtọmọ ẹ wà nílùú òyìnbó, olówó lọ́wọ́, ilé ẹ̀tọ́jú tuntun lè ṣe láì gbowó lọ́wọ́ ẹnì kankan. Ó tún jà, ṣùgbọ́n àwa gan tán wá ń jà torí tiwa ẹmọ kan tá à ń ṣe. Àjókòó sí kí ló tẹ̀ kàn án gan-an? Kí ló tẹ̀ máa ń ṣe wọ́n gan-an? Ẹ wo mi fẹ́ wàhálà o, kẹ́ni kankan má kó wàhálà sádùúgbò yìí o. Tó o bá fẹ́ wàhálà tí wàhálà bá wọlé tọ̀ ẹ̀ wá ń kọ́. Àwọn pípò yìí wàhálà ni wọ́n tán wọlé tọ̀ yan, kì í ṣe pé àwa náà fẹ́ nílẹ̀ Yorùbá. Àwọn ni wàhálà gan tó ń wọlé tọ̀ wá ń sìn. Àwa ni wàhálà tó ń wọlé tọ̀ wá ń sìn. Ẹ jẹ́ kí n fi nǹkan tán gbà lọ́wọ́ wọn wọ̀nyí. Ẹ̀yin tẹ́ jókòó sékòó, àwọn àbókí, àwọn bẹ́rìbẹ́rì wọ́n wà kò síbi tán sí wọ́n sìn. Bí wọ́n ṣe wọ́n ká àwọn eléyìí mú ni o. Wọ́n gbà ẹ gbogbo tán gbà lọ́wọ́ àwọn pípò yìí nígbà tán bọ̀ ní tán ká wọn mú lọ́nà. Mo ń bọ̀ o, kẹ gbogbo tán gbà lọ́wọ́ wọn. Lára àwọn àbókí ni o. Máa wọ́n tán kọ́kọ́ nílẹ̀ wa. Oh boy, see. Oh boy, see. Oh boy, see. They don't intercept them now. Oh boy, see. See this side different. More than 30. Look at what I am seeing now. Today Tuesday. Today Tuesday, 8th of February 2021. Today Monday, 8th, 2021. Reporting live from near Ekewan Barrack. Fulani herdsmen with guns and all ammunitions. Jọ́rí ìwọ tó wà ní ìgboro yẹn la máa wà tó ti máa wọlé tọ̀ wá. Yorùbá mélòó ló níbọn sílé nígboro l'Ékòó n'Íbàdàn? Yorùbá mélòó ló níbọn sílé? Yorùbá mélòó ló ní àdá sílé, àdá gan tó fi ń peku l'Ékòó? Nítorí kíni àwa ò lérò òbí sí wọn. Ṣẹ́ríjà tó wà nílẹ̀ yìí kì í ṣọ̀rọ̀ ìjà mùsùlùmí, kì í ṣọ̀rọ̀ ìjà Christian. Àwa gan látẹ̀ wẹ́kọ̀mẹ̀ntì jì nílẹ̀ Yorùbá. Tábúrò mi ń ṣe Muslim kò kàn mí. Bábúrò mi ń ṣe Christian kò rá mi kò kàn mí. Òun ló mọ ibi tó lè kiri ara ẹ̀bọ̀ la máa sọ. Ṣùgbọ́n àwa tá a wá ń bá lò yìí, ṣé àwọn tó yẹ ká máa bá lò ni? Àwọn tá à ń bá lò yìí, ṣé àwọn tó yẹ ká máa bá lò ni? Àwa Yorùbá gbogbo àwọn táwa nílẹ̀ Nàìjíríà, àsìkò ti tó fún wa. Àsìkò ti tó fún wa. Ẹ jẹ́ sọ́pọ́ọ̀tì olóyè Chief Sunday Igboho. Kò béèrè nǹkan kan lọ́wọ́ ẹ, kò ní kó dáwọ́ fóun láti protect àwọn ọmọ títí ẹ àti ìyàwó ẹni. Kì í ṣe pé wọ́n fẹ́ dógun sílẹ̀, ẹ má ṣì mí gbọ́. Kì í ṣe pé wọ́n hate Haúsá, wọ́n hate Haúsá, hate anybody. Ṣùgbọ́n wàhálà yẹn ti pọ̀ jù. Wàhálà yẹn ti pọ̀ jù. Ṣé àwọn people yìí ń dá sílẹ̀? Wàhálà yẹn ti pọ̀ jù táwọn people yìí ń dá sílẹ̀. Àsìkò ti tó fún wa
láti mọ nǹkan tá à ń ṣe lọ́wọ́ ara wa o. mo ń bọ̀ mo fẹ́ fi àwọn fídíò kan tún wọ̀n wá ní o. kò sẹ́ni tó máa bímọ ká ní kò ń fojú sunkún ọmọ òun náà. kò sẹ́ni tó máa bímọ tó máa ní kò ń fojú sunkún ọmọ òun. àwọn pípù yìí ẹ máa gbọ́ nǹkan tí ẹ̀yin gọ́vnà wa nílẹ̀ Yorùbá, gọ́vnà wa lẹ́kìtì ní, ti Ìbàdàn ní, ti gbogbo lọ́yọ̀ state ní, àwọn pípò ìtúláyà wọn tó sọ̀pọ̀tì ara wọn. Bàlá ó ní kò sí, ó ní àwọn dáradára yẹn ó ní wọ́n ní right láti carry AK-47 but àwọn gọ́vnà tí wọ́n sọ̀rọ̀ wọn bá wọn. Ẹ jẹ́ kí n play ẹ̀ fún yín kẹ́ gbọ́ kẹ́ fẹ́ tí ara yín gbọ́. Mo ń bọ̀ o. Kẹ́ lè gbọ́ ní o. Other places. We have so many. Ẹ máa gbọ́ o. Ẹ̀yin èèyàn ẹ̀yin Yorùbá. Ẹ̀yin I will gọ́vnà tell tí you wọ́n. something that I told my colleagues about the herders and farmers clashes in Nigeria. You have seen what our colleagues in the southwest are doing, and some of them from the southeast. Some of us told them with all modesty and humility, you are wrong. But the person that is most wrong is the governor of Benue State, my brother and my colleague, Governor Otto. He started all this. If you don't accommodate other tribes, we are also accommodating your tribes in Bauchi and other places. We have so many chief people working in farming in Al-Galeri, farming in Tafawa Balewa, farming in Bogor. Has anybody told them to go? We have not, because they are on inalienable right to be there. We have Yoruba people in Bauchi for over 150 years, even before the birth of Nigeria. Nobody has talking to them. Some of them have risen to become permanent secretaries in Gombe, in Bauchi, and in Borno. And now, because the Fulani man is practicing the tradition of transhumance, pastoralism, he has been exposed to the vagaries of the forest, the animals, and now the cattle rustlers who carry guns, kill him and take away his commonwealth, that is the cows. He had no option but to carry AK-47 because the society and the government are not protecting him. And now the cattle rustlers who carry guns, kill him and take away his commonwealth, that is the cows. He had no option but to carry AK-47 because the society and the government are not protected. Àwọn gómìnà wa nílẹ̀ Bala Muhammed nìyẹn o. Àwọn gómìnà ti wà nílẹ̀ Yorùbá ti wà. Ṣìfọlóyè Sunday Igboho pé ká má pa wá ló ń sọ o. Nǹkan tí ọkùnrin yìí ń sọ fún wa ní pé torí pé wọ́n máa pa káò wọn. Wọ́n ní láti láti gbé ìbọn, so ìbọn sìn tó wá gbé sìn wọ́n fi ń pa wá. So ìyẹn ò kan òun. Kan ṣáà ti ẹ̀mí màlúù tí wọ́n ó jàjẹ̀mí tí wá lọ. Olóyè ṣe Sunday Igboho dìde pé ká má máa pa àwa èèyàn kì í ṣẹran wá o. Nílẹ̀ Odùduwà, nílẹ̀ Yorùbá ti wá, àwọn gómìnà ti wá, wọ́n takò. You can't take law into your hand. Ìgbà iná wá rí àwọn òyìnbó kàbìtì, àwọn òyìnbó wèrè mi mẹ́ni tó ń lọ wọn lọ sí school. Tó bá rí òyìnbó wèrè. Ká ní pé wọ́n ti pa ìran tí wọ́n, ṣé wọ́n lè di gómìnà tán dìlé ni? Ká ní pé Mọ́là ti pa kan nínú àbúrò wọn, kó ti pa kan nínú ìyàwó wọn, kó ti pa kan nínú fámìlì wọn, ṣáwọn lè máa sọ òyìnbó tó ń sọ yẹn. Ọ̀kan máa lọ nínú convoy tó ń lọ káwọn àbókí kan dàbò bò wọ́n. Ṣé wọ́n máa sọ òyìnbó tó ń sọ yìí? Torí ẹlòmíì ni wọn èèyàn tó gbọ́dọ̀ máa ṣépè ni. Èèyàn ní ká má pa wá tán. Àwọn pípù yìí wọ́n ti ń pa àwọn èèyàn nínú igbó. Màá tún fi fídíò wọ̀nyí, wọ́n ti ń pa àwọn èèyàn nínú igbó táwọn èèyàn ti ń pariwo tíjọba ò dá sí wọn. Wọ́n ti ń pa wọ́n lówó dé iye wa ní ọ̀nà Abẹ́òkúta, wọ́n bẹ́ẹ̀ náà pa wọ́n ní Gángan. Gómìnà Mákindé kò lè sọ pé òun gbọ́ nípa ẹ̀ náà. Kò lè sọ pé òun ò gbọ́ nípa ẹ̀, kò lè sọ pé òun ò gbọ́ pé wọ́n ń pààyàn ní àwọn ọbẹ̀ yẹn. Ṣé ó lọ bẹ̀ ni?
kò lọ ọbẹ̀ dìgbà ìgbà tí olóyè Sunday Igboho tó ṣẹ̀ lọ́jà ló ṣẹ̀ wá lọ ọbẹ̀ ìgbà yẹn lòyìnbó ṣẹ̀ wá bọ́ sórí tẹlifíṣàn ó ṣẹ̀ wá ń ka àwọn constitution tí ò ṣiṣẹ́ Nàìjíríà constitution tí ò ṣiṣẹ́ fáwọn Yorùbá àwa Yorùbá ń pa èèyàn à ń gbébọn náà àwọn púpù iná wọ́n ń pa àwọn èèyàn ewúrẹ́ màlúù náà ń pa ẹ wo nǹkan tí gọ́vnà wọn ń sọ ẹ wo nǹkan táwọn gọ́vnà tá a yàn ìwọ tó ṣe lọ ń gbé APC PDP kiri ìwọ tó ṣe ń sáré òṣì kiri tó ṣe báwọn lẹ pósítà wèrè ọlọ́mọdé kò lẹ pósítà kú. These people have their own family àwọn gọ́vnà wa yìí tó wà nílẹ̀ Yorùbá yìí wọ́n ní bàbá wọ́n ní ìyá wọ́n ní bàbá wọ́n lẹ́gbọ̀n wọ́n lábúrò wọn ò kọ́ wá kọ́ wá máa ṣe pátì tiwọn wọn ò kọ́ wá síwájú ogun bíi tiẹ̀ yìí wọ́n lára lé náà wọ́n ní ìyá tiwọn wọ́n lábúrò tiwọn ìjọ wo ló rábúrò kan nú wọn kó wá máa na pọ́pà sókè kàbí kó wá máa lẹ́kí ní máyà kó ránṣọ sọ́rùn ọmọ tí wọ́n wà nílùú òyìnbó tán bá ń gbé ní Nàìjíríà ń bẹ̀ yẹn kì í ṣe ibi tí èmi àti ìwọ tá à ń gbé lọmọ tí wọ́n ń gbé tọmọ tí wọ́n máa gbé l'Àbújá ibi tó dáa jù l'Àbújá ló máa gbé tọmọ tí wọ́n máa gbé l'Èkó ibi tó dáa jù l'Èkó ló máa gbé ìwọ wá ń sáré orí burúkú kiri ìwọ ń sáré ìyà kiri a ní kájọ kóra wa pọ̀ ń sìn ká sọ fún wọn pé enough is enough eléyìí tẹ́ ẹ ṣe tó gẹ́lẹ́ tẹ́ ẹ ṣe ní ayé wa ojú ṣe rí ẹjẹ́ ń sọ kan fáwọn èèyàn táwa ò mọ̀ ṣe rí gbogbo babaláwo tá à ń sáré káàkiri gbogbo wòlíì tá à ń sáré káàkiri gbogbo aláfáà tá à ń sáré káàkiri ní Nàìjíríà ìjọba ló fà o eléyìí sọ pé ayé ti yí kádàrá ẹ padà ìjọba ló fà o ayé kankan ò yí kádàrá yẹn kankan ìjọba Nàìjíríà ló yí kádàrá àwọn ọmọ Nàìjíríà padà o ṣé ní gbogbo àwọn tó ń sọ pé ayé ti yí kádàrá wọn padà nílẹ̀ Nàìjíríà gbogbo àwọn tó ń sọ pé wọn ò lè rọ́nà bá lọ ẹ jẹ́ káráyè bọ́ sí inú plane kan wá sí Amẹ́ríkà àbí kan lọ sí London nǹkan tí ayé lè fi nìyàn lára nílùú òyìnbó òní tó bá ti níwèé gbogbo ẹni tá ní mo fi Ọlọ́run ṣẹ̀rí lẹ́nu gbogbo ẹni táwọn ayé ń ṣe nílẹ̀ Nàìjíríà ó ṣe mo dúpẹ́ Ọlátúnjí thank you Ọládìméjì thank you ẹ̀gbọ́n mi Rótìmí Aróṣẹgbẹ́ thank you ẹ̀gbọ́n amáríra very soon mo fi Ọlọ́run ṣẹ̀rí gbogbo ẹni tó bá lọ sọ pé ayé ń ṣe tó bá ní kò rí ṣe ní Nàìjíríà ayé ló ń ṣe ẹ jẹ́ kó rí visa àgbà kó máa bọ̀ ní Amẹ́ríkà tó bá ti dé Amẹ́ríkà kọ́lọ́run wá bá ṣe kó rí ìwé ṣẹ́ni gbogbo ayé tó ń ṣe yẹn máa padà lẹ́yìn ẹ rí i pé kò ní ráyè láti máa lọ sí orí òkè tó ń lọ yẹn mọ́ kò ní ráyè because ní pé nílùú òyìnbó nǹkan tó bá lọ fẹ́ dà ló máa dà tó bá kàwé nílùú òyìnbó ìwé tó bá kà yẹn ló máa fi ṣiṣẹ́ Nigeria government àwọn wèrè lórí burúkú tá à ń tẹ̀lé tí mi ní dárúkọ àwọn ló ń tọ̀nù kádàrá wa padà àwọn ìjọba wa ló yí kádàrá padà ní Nàìjíríà kì í ṣe ayé kankan ẹlòmíì ayé ò sí rárá ìjọba ló mú alẹ́ ayé sún wa ìjọba ló sọlé ayé wa tó yẹ pé ok ìgbà tó graduate èèyàn ó ka biochemistry níbo ló ti fẹ́ fi ṣiṣẹ́ Nàìjíríà ẹ sọ fún mi ẹ sọ fún mi ìjọba ìwọ tó ká bóyá a lọ máa ṣiṣẹ́ ní bank bẹ́ẹ̀ kẹ́ ní lóyìnbó nǹkan tó o bá ti kà òun ló máa fi ṣiṣẹ́ nǹkan tó o bá lọ fún nílé ìwé òun ló máa fi ṣiṣẹ́ ń bí ẹ wá sọ fún mi bí ayé ṣe fẹ́ ṣe nìkan ẹ wá sọ fún mi bá ṣe fẹ́ yí kádàrá yẹn kan padà ń bí ẹ wá sọ fún mi bí ilé ayé èèyàn bó ṣe fẹ́ dojúrú nílùú òyìnbó ẹni tí ayé ẹ bá tó bá le jù nílùú òyìnbó àfẹni tí ò bá ti níwèé ẹ jẹ́ ń sòótọ́ fún yín tẹ́bárẹ́ nìkan sí ìlú òyìnbó yẹn nǹkan méjì ni tó bá ti níwèé ni tó bá níwèé tó dẹ̀ lè lọ sí skul ń bí gbogbo nǹkan tó dẹ̀ kọjá àyè ẹ gbogbo nǹkan máa rọrùn fún ẹ ó tẹ̀ ní láti orí òkè ọjọ́ mo ti gorí orí òkè kọ́ orí ilẹ̀ ni orí òkè ní kọ́kọ́ ń mú wá káàkiri ìjọba wa ló ń yí kádàrá wa padà ní Nàìjíríà ìjọba wa ló sọ wá dẹni tó lọ ń wẹ ọṣẹ dúdú tó ń wọ ọṣẹ funfun ìjọba ló sẹni tó jẹ́ pé àwọn babaláwo wọ́n ń gbá wa àwọn wòlíì wọ́n ń gbá wa ìjọba wa ló sọ wá dẹni tó jẹ́ pé ṣọ́ọ̀ṣì kúkú sí lójoojúmọ́ ní Nàìjíríà ìjọba Nàìjíríà ló fà á situation Nàìjíríà ló fà á ìlú tá a wà tán tí ń ké pa Ọlọ́run tó jẹ́ pé Ọlọ́run gbé bí
tí ọlọ́run tẹ́ pé ó ṣètò fún wọn tọ́lọ́run là wọ́n lójú tọ́lọ́run tí wọ́n ń ṣe nǹkan tó tọ́ fáwọn èèyàn ẹ sọ fún mi anybody tó bá jẹ́ pastor bí tó bá ń gorí òkè Nàìjíríà kó wá sọ fún mi orí òkè tó ti ń gùn nílùú yìí látijọ́ títí débi ẹlòmíì kò ń lọ ṣọ́ọ̀ṣì níbí ẹlòmíì ò kì í lọ ṣọ́ọ̀ṣì níbí kò ráyè ṣọ́ọ̀ṣì torí kí ni iṣẹ́ tó ń ṣe ó gbúdọ̀ wọṣẹ́ níjọ́ Sunday oore ọ̀fẹ́ Ọlọ́run wà nílùú yìí oore ọ̀fẹ́ Ọlọ́run tó bá ní ó wà l'Amẹ́ríkà kí ló dẹ̀ fà á tó oore ọ̀fẹ́ Ọlọ́run wà nínú pé ìjọba ti lànà lẹ̀ nǹkan tó bá lọ sí school fún òun ló máa ṣe wọn ń kówó jẹ bíi tiwa wọn ń pa kádàrá ìjọba Nàìjíríà máa ń pa kádàrá yẹn dàsá ìdá ni àwọn ìyá àti bàbá wa ti sọ fún wa pé tọ́mọ̀ ń bá dàgbà kò sí ìyá tó wù kọ́mọ ẹ̀ má ṣoríire ṣé ní gbogbo propaganda tó máa sọ fún wa ní chọ́ọ̀chì ìyá òun ò jẹ́ kó rí ṣe òun ló jẹ́ kó wà ní ò ríṣẹ́ láti ogún ọdún àbí ẹ bèrè iṣẹ́ wo ló fẹ́ ṣe iṣẹ́ wo náà dá sílẹ̀ ẹ lọ sílùú mi Ládó Èkìtì graduate tó bá fẹ́ mọ nǹkan tí mo sọ tó bá jọmọ Èkìtì graduate lẹ́kìtì kó wá dúró sékìtì kó wá wo iṣẹ́ kó wá máa wáṣẹ́ kó wá wo iṣẹ́ tó fẹ́ ṣe mo fẹ́ mọ iṣẹ́ tó fẹ́ ṣe lẹ́kìtì yẹn àyàfi tó fẹ́ roko nìkan ìlú àwọn ìjọba wa máa ń pa kádàrá èèyàn dàsá ìdáni òun ló jẹ́ káwọn èèyàn máa ṣe politics wọ́n ti rí pé bẹ́ẹ̀ ni owó kíkó jẹ́ wà kò síṣẹ́ mi ẹlòmíín sìn wọ́n á rọ̀ lóye ní politics àtúmọ̀ àwọn ọ̀nà mi láti ṣe politics because ibẹ̀ nìkan ló ti lè rókó jẹ gbogbo kádàrá wa tán yí padà gbogbo pé èèyàn oríṣẹ́ ní Nàìjíríà ẹ̀ lọ́ máa wẹ odò ní lọ́ máa lọ sílé babaláwo ní Celestia ń ṣe ẹ́ ní kìnìkan ṣe ẹ́ ní ìjọba wa ló fi gbogbo yẹn òun ló fi ń ṣe wá nílùú Nàìjíríà ẹ wá sí ìlú òyìnbó kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mo fi gbogbo ẹnu sọ gbogbo ayé tó bá ń ṣe ẹ́ yẹn tó bá ti lè forí omi báyìí fùrùn gbogbo ayé ẹ̀dẹ̀ máa dẹ̀ wọnú omi bùn nǹkan tó lè fi ní ẹ́ lára lónìí òyìnbó ni wípé tó o bá ti níwèé ó dẹ̀ wá níwèé yẹn ò ní kó má rí kankan ṣe ó kàn lè má pọ̀ ni gbogbo ariwo ìlà wa ń pa á sìn wípé àsìkò ti tó fáwọn ọmọ Odùduwà láti lè ṣèjọba ara wa ká lè pín iṣẹ́ fáwọn èèyàn wa akàwé amọ̀wé àsìkò ti tó káwa Yorùbá ká dira wa lóṣùṣù ọwọ̀ àsìkò ti tó fáwa Yorùbá ká mọra wa lọ́kan àsìkò ti tó fáwa Yorùbá láti pe ara wa sí àkíyèsí ó lè má nísìnyí ọ̀rọ̀ tí nǹkan tí mò ń sọ ó lè má yé ẹlòmíì nǹkan tí mò ń sọ ẹlòmíì máa rò pé bí ìranù ẹlòmíì máa rò pé báyà bó dáre ẹmí mẹ́mọ́ mi ìráyè ìranù ló jẹ́ lójú ẹ̀ ìranù yẹn ló jẹ́ lójú àwọn bàbá ńlá bàbá tó bí bàbá wà tí àwa fi ń jìyà lénìí tí Nàìjíríà fi rúdurùdu bẹ́ẹ̀ yẹn ìranù náà ni ó rà ọyọ́ jẹ́ kí n lọ àmì ìráyè tẹ́nìkan ṣé òun ló fẹ́ fún mi ní gàrí ni ebi táwọn bàbá wa ò lè pamọ́ ní lọ́jọ́ ọjọ́ sí ìyà táwọn bàbá wa ò lè jẹ lọ́jọ́ ọjọ́ sí nígbà táwọn Biafra sọ pé àwọn ń lọ lọ́dún náà lọ́hùn ní 1970 68 69 Biafra táwọn bàbá wa tó yẹ kájá káwọn olórí burúkú ìmọ̀ bá ti wọn lọ ń gbà náà lọ́hùn táwọn rò pé ráwọ́ ká máa yẹ ọkọ̀ yẹ ká òun lẹ̀mí pẹ̀lú ẹ̀ ń jìyà yìí o ìyà yẹn là ń jẹ pàtó ẹ̀ ń sìn o pàtó ìyà yẹn là ń jẹ ń sìn ká ní pé àti mọ̀ ní ká ti pín gbà náà kó ní ká lọ pé gàrí kó ní ká lọ kó máa bá tiẹ̀ lọ ẹ̀yin èèyàn mi ọmọ Odùduwà àsìkò ti tó fún wa ilé yá ilé ti tó lọ téèyàn bá fẹ́yàwó gan téèyàn bá fẹ́yàwó 20-30 years tó bá ṣe wọ́n tó wọn ká sọ pé ìgbéyàwó tá ti ṣe ní over 100 years àsìkò ti tó kó ní kálukú kí gàrí ká máa bá lé wa lọ èyí tí ò bá tí yé máa fi yé wa because nígbà míì wọ́n ní kókó báyìí láàárọ̀ fa adití lọ̀rọ̀ náà ẹ máa gbọ́ nǹkan tí gọ́ọ̀nà yẹn sọ ẹ jẹ́ kó máa play lọ. It's the fault of the government. ẹ jẹ́ kí n tún rewind ẹ̀ fún wa ká lè mọ̀. You don't criminalize all of them. And now the cattle rustlers who carry guns kill him and take away his commonwealth, that is the cows. He had no option but to carry AK-47 because the society and the government are not protecting him. What is his fault? It's the fault of the government and the people. You don't criminalize all of them because in every tribe there are criminals. If cybercrime is being practiced mostly by one tribe, you don't criminalize the whole tribe that they are criminals. We should be very sensitive. I'm happy with what the
chairman has said, we have to be careful. And you as journalists, you must exercise restraint. You must decipher from wrong and right. Something that is so bad, that can divide us, that can threaten our unity, our hegemony. You don't do it. I must thank our chairman of the Northern Governors Forum. Kẹ́ lè mọ̀ wípé àwọn people in support ara wọn nìyẹn o. Tó bá jẹ́ Yorùbá ló ń gbébọn káàkiri, ẹ ti pé táwọn gómìnà ti máa pò wá ṣàkíyèsí pé lágbájá gbébọn lẹ̀ o. Ẹ jẹ́ ká tún Nàìjíríà ṣe, ẹ má jẹ́ kó bàjẹ́ o. Kí n tó máa lọ lórí ètò, ìwọ tó bá fẹ́ pè, nọ́mbà tẹ́ lè pè sí ló wà nísàlẹ̀ program mi yẹn. Ẹ lè pè tẹ́ bá ní opinion tẹ́ bá fẹ́ sọ, ẹ lè pè ká lè jọ jíjọ lájọrò. Tó bá fẹ́ pè àsìkò tí tó fún wa láti pè ń sìn, ìwọ tó bá fẹ́ join tó ní opinion láti sọ nípa ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, àsìkò tí tó láti pè sórí program. Àsìkò tí tó fún wa láti pè sórí ètò, ìwọ tó bá fẹ́ pè. Ó yìí láwọn kan tí mo fẹ́ fi wọ̀n wá torí ó lè má ti yá àwọn kan tí ò bá ti yá lórí ètò yìí. Mi ò wá láti bú anybody, mi ní bú wa. Kò sí nǹkan tá fẹ́ fi èébú ṣe lórí ètò yìí. A gbé ètò kalẹ̀ láti lára wa lọ́yẹ̀ ni, kì í ṣe pé ká máa búyàn, kì í ṣe pé ká máa ọba wa yẹn kíníkan. No. A kàn máa la àwọn ọba wa yẹn létí ni. Gbogbo ẹ̀yin ọba Èkìtì pátápátá ni mo kí láláì lólódì kankan. Gbogbo yín pátápátá ni mo kí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọba wa, àsìkò tí tó fún wa lẹ́kìtì láti sọ̀rọ̀ sókè náà. Ẹ ṣe mítì pẹ̀lú ra yín. Gbogbo ẹ̀yin baálẹ̀ Èkìtì pátápátá tẹ́ bá ń gbọ́ mi, ẹ má talẹ̀ fún òróró. Ẹ má talẹ̀ fún Fúlàní, gbogbo ẹ̀yin ọba wa lẹ́kìtì, ẹ jọ̀ọ́ abẹ̀yín ni. Hello. 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 Ẹ máa kú gbogbo ọ̀ṣà àlàáfíà ni o. Èmi ni ọ̀ṣà àlà. Ṣé fẹ́ bá a dá ṣètò ni? Àlàáfíà mo bẹ́ tó yín lọ. Ẹ ṣé jàre. Alámọ́ṣẹ́ o. Adé sin. Ok o. Wẹ́ dá ṣètò ó ní. Máa ń gbọ́ gbogbo èèyàn ń gbọ́ yín. Àwọn náà sọ wá sí oko ilé ìbáyìí, wọ́n á pé wọ́n ti gbà tó gbà ẹ̀ bá ti jára wa. Bẹ́ẹ̀ni. Àbá ti jára wa. Ẹ lóòrò kíní program yẹn lọ́dọ̀ yín díẹ̀. Ẹ lóòrò kíní tẹ́ ń gbọ́ so that kí voice nílẹ̀ jáde dáadáa. Yà, mo ń gbọ́n sìn. Àwọn náà rí gbogbo nǹkan tó ń lọ sí náà, wọ́n ti lọ ṣe méjì báyìí, ọlọ́run ajá gbogbo méjì ẹ̀ náà àwọn Haúsá náà fẹ́ mú wọn mọ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Ambition tí gbogbo wọn ní náà ló ń jẹ́ kán fi wá tó pẹ̀lú. Bẹ́ẹ̀ni bàbá mi. Irú àwọn Awólọ́wọ̀ yẹn náà gbogbo ẹ̀, ambition tó ń lé káàkiri yẹn náà ló jẹ́ kán yìí fi wá tó pọ̀ yẹn náà gbà ẹ̀. Bẹ́ẹ̀ni bàbá mi. Àwọn náà tó ṣe ń lọ náà. Bẹ́ẹ̀ni. Wọ́n pípín yóò fẹ́ wa láti ilẹ̀. Wọ́n fẹ́ wa. Àwọn oníṣẹ́ àwa la pọ̀ táwa pẹ̀lú wọn. They're not interested. They are not interested in us. That's why they can do anyhow ló ṣe wọn. Bẹ́ẹ̀ni. Àwọn olóṣèlú wọn fẹ́ yé ṣe bó ṣe wọn tàbí ló fẹ́ bá wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Nobody can question them because àwọn people yẹn tẹ́ níwájú wọn. Because anything tó bá ti wọ́n máa blackmail yẹn nídélé. Bẹ́ẹ̀ni. Because àwọn náà jẹ́ bẹ̀. Wọ́n jẹ́ bẹ̀ náà tí wọ́n bá jẹ kíákíá wọn sáré lọ sí ibi àwọn ọba yẹn náà ti lọ sí ibi. Bẹ́ẹ̀ni. Ọlọ́run máa kó àwa jẹnẹrétọ̀ yìí náà láti. Lálẹ́ bá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ni bàbá mi náà la jẹ́ ká máa pariwo ń sìn. Àwọn bàbá yẹn náà wọ́n bá mi lọ sí mẹ́wàá tó máa ń ṣe. Wọ́n bá bi tí wọ́n lọ. Bẹ́ẹ̀ni ẹ ṣé gan ni. Àwọn ní ìlànà ìbẹ̀ sí àwọn Haúsá yẹn rẹ́dì, wọ́n ti rẹ́dì pa. Bẹ́ẹ̀ni wọ́n rẹ́dì o, àwọn sàn rẹ́dì o. Wọ́n fẹ́ fi wá lẹ̀ bẹ́ẹ̀. Wọ́n fẹ́ fi wá á. Ẹ mọ̀ pé tó jẹ́ àyè gbà wọ́n náà. Àyè gbà wọ́n gidi. Àyè gbà wọ́n ọlọ́run tó fi lọ. Àwọn táwọn alábọ̀dì ti rà jẹ́ ọjọ́ àbọ̀dì náà la máa dìbò. Òótọ́ dẹ̀ ni.
òótọ́ dẹ̀ ni òye bàbá mi náà jẹ́ ká tètè máa sọ̀rọ̀. níbo. ó fún àkàwé ni. gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà ló dẹ̀ tó àkàwé. gbogbo àwọn air company scholars gbogbo àwọn scholars àwọn tó ọmọ kọ̀ọ̀kan gbogbo wọn máa wá ṣe masters máa ṣe PhD. bẹ́ẹ̀ ni. at the end of the day wọ́n máa tún pa on expense of the country. expense of the country àwọn náà máa wọ́n mọ bó ṣe máa fọ́ scholars jáde fún wọn on the expense of the state government or the federal government. at the end of the day wọ́n máa ṣe wọ́n máa fix wọn sí kan náà lábújá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n ti lọ́fíìsì kan tó tó pọ́n jáde. àwa là ń fọ tọ́lẹ̀tì ń bí àwa là ń ṣe dírẹ́bà nílùú òyìnbó. ẹ ṣeun bàbá mi ẹ ṣeun gan ni ọlọ́run wà pẹ̀lú yín. amẹ́ríkà mo wà ní florida ń bì. ṣé bàbá àmọ́ màá sèfù nọ́mbà yẹn sìn màá máa sọ̀rọ̀ lẹ́yìn ètò. ẹ ṣe gan ni ẹ ṣe gan ni. ẹ ṣe èèyàn mi ṣe rí àwọn èèyàn ló ti bá a dá sétò ìwọ tó bá fẹ́ pè wọlé ẹ lè pè wá sórí ètò yẹn. ó tọ́ ni àwa yorùbá là ń jìyà nílùú òyìnbó àwa là ń fọ tọ́ílẹ̀tì àwa là ń ṣe dírẹ́fà haúsá mélòó lẹ rí nílùú òyìnbó tó wá ń ṣe tọ́ílẹ̀tì wọ́n pínra wọn ṣe rí nǹkan tó yà àwọn èèyàn ni pé haúsá ò lè fi wálẹ̀ bẹ́ẹ̀ haúsá wọn ò lè fi wálẹ̀ bẹ́ẹ̀ tó ti yẹ yín tẹ́ bá rò pé báyà wọ́n máa fi wálẹ̀ irọ́ ni wọ́n lè fi wálẹ̀ bẹ́ẹ̀ o ìdí ni pé àwọn náà mọ nǹkan tó ń jẹ lọ́dọ̀ wa àwọn náà mọ̀ pé ayé gbà wọ́n nílẹ̀ yorùbá ayé gba haúsá nílẹ̀ yorùbá náà. mo kí olóyè wa Fẹ́mi Fani Káyọ̀dé ẹ ṣé gan ni o tó bá jẹ́ lóòótọ́ tọkàntọkàn lẹ fi bá olóyè Sunday Ìgbòho sọ̀rọ̀ inú mi dùn ẹ ṣé gan ni nǹkan tá a fẹ́ máa rí nìyẹn nǹkan tá a fẹ́ máa rí lẹ wá ṣe yẹn olóyè Fani ẹ jẹ́ kí n play. mo fẹ́ play meeting Fani Káyọ̀dé pẹ̀lú olóyè Sunday Ìgbòho ni ẹ̀yin èèyàn mi ẹ máa gbọ́ nǹkan tí ṣe rí ẹlòmíì tá a bá ń sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ ìwé ẹ lọ sí skul ọgbọ́n orí ọ̀tọ̀ ìwé kíkà ọ̀tọ̀ ẹlòmíì ka ìwé kò lọ́gbọ́n lórí ẹlòmíì ó ka ìwé kò lọ́gbọ́n lórí olóyè Sunday Ìgbòho mi ìmọ̀ rí mi ìrírí mi tí ẹ̀ rírí mi ìmọ̀ rí mi kankan mi èmi pẹ̀lú ṣùgbọ́n mo ti ń wo àwọn nǹkan tó ń sọ àwọn ọ̀rọ̀ tó lọ́pọlọ ni má yẹn ń sọ àwọn nǹkan tó yẹ pé o gbọ́dọ̀ máa gbọ́ ni má lọkùnrin yẹn ń sọ àwọn ẹni tó kàwé gan kò lọ́pọlọ tó nǹkan tó ọmọkùnrin yìí ń sọ àwọn politician wa ò lè ṣe nǹkan tó lóyè Sunday Ìgbòho ń ṣe yẹn wọn ò lè ṣe because orí wọn ti dàrú ipò àwọn ń dù yànmùyànmùyàn bọ́n ṣe máa jẹjẹ kú jẹ làwọn ń ṣe kiri ọkùnrin yìí nǹkan tó bá listen tí nǹkan tó ń sọ ń gbà míì wàá máa rò pé ṣé tẹ́ni bá kàwé á da Nàìjíríà rú tó bá rí pé òun náà fẹ́ di kinní ní bọ́lọ́run ó ṣe rí gbogbo àwọn tá a fi ń ṣe olórí wa yẹn irú àwọn tó yẹ kọ́lọ̀ yẹn ní president ká ní pé òun jẹ́ president Nàìjíríà ni á ti da Nàìjíríà rú lọ́nà dáadáa ni o kì í ṣe lọ́nà burúkú o torí á ti jẹ́ káwọn ọmọlá yìí mọ̀ pé ẹ lè ṣe báyìí sáwọn èèyàn mi kò ní dàbí àwọn olúndù tá a yàn síbẹ̀ tájẹ́ padà wèrè náà kó káàkiri mo sọ̀rọ̀ kan mo tútù sọ ìwọ tó bá wù ẹ́ jẹ́ kán máa fi ẹ́ ṣe mannequin kiri kán máa ránṣẹ́ òṣì sí ẹ lọ́rùn ẹgbẹ́ PDP kán ya ojú èèyàn síbẹ̀ mi ìfẹ́ dárúkọ èèyàn nínú program mi kán ya ẹgbẹ́ èèyàn kí wọ́n náà PDP ló máa wọlé kó máa lọ́dún ilé inú ilé tó wọ̀ tí ò sí ná ọmọ ẹ wà kò sanwó school wọ́n ń pa àwọn èèyàn ẹ jẹ́ ń play nǹkan tí olóyè Sunday Ìgbòho àti Fani Káyọ̀dé tán ṣe kẹ́ máa gbọ́ ọ̀rọ̀ kẹ́ gbọ́ ọ̀rọ̀ ṣé rí wọ́n tí kò sì ń rú ẹ lójú kò lè gbọ́ ọ̀rọ̀ ni òun bọ̀. wọ́n máa kó ráǹkì sí wọn lápá wọn ò ní fún àwọn ará kan wọ́n máa ṣe yẹsà fún wọn. ẹ máa gbọ́ o. wọ́n wá kó àwọn ọmọ wa lọ sílẹ̀ Boko Haram wọ́n wá kó àwọn ọmọ tí wọ́n sọ́fíìsì inú èsì. ẹ máa gbọ́ o. àwọn ọ̀rẹ́ kẹrin àwọn òfin Ọlọ́run ló fẹ́ wọn ó lè mi ó ṣe àánú fáwọn tí mi ó ṣe àánú. ẹ máa gbọ́ lọ́gbọ́n èèyàn bó ṣe ń sọ̀rọ̀. táfi wà bí bá ṣe wà yìí ara mi bàrí o àwọn pípù yìí wọ́n máa mú àwọn ọmọ tí wọ́n máa kó ráǹkì sí wọn lápá
wọn ò ní fún àwọn ọmọ máa ṣe yẹsà fún wọn. Wọ́n wá kó àwọn ọmọ wa lọ sílẹ̀ Boko Haram, wọ́n wá kó àwọn ọmọ tí wọ́n sọ́fíìsì inú èsì, wọ́n mọ̀ fi àwọn bọ́ọ̀sì tí wọ́n mọ̀ fi sílẹ̀ bí gbígbà káàkiri. Sọ̀rọ̀ pé bàbá Ndédé last year ló ti ẹ̀kọ́ yọ bàbá Ndédé ló ti ẹ̀kọ́ ìsàyà. Gbogbo àwọn ọmọ wa tó yẹ fún Ndédé wọn ní for example ẹ wo mánu yìí brigadier general yìí àwọn cosplay tí wọ́n ti di major general gbogbo ẹni mo fi sọ pé wọn gbé kó wọn fi wọn kó left wáyé torí pé wọn ò ní fẹ́ kó di general yẹn wọn ò ní fẹ́ kó di head of army staff ẹ wúlò kẹfà yẹn láwọn púpọ̀ yẹn pẹ̀lú brave game burúkú ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ òṣèlú yẹn wọ́n ní àwọn yọ Sanusi Lamido mo sọ fẹ́ nìkan pé game náà fẹ́ gbá wọ́n ti mọ̀ pa máa ní sympathy fún máa yẹn. If you're not interested in awesome tracking technology for your vehicles and fleet, tiny devices. Tọ́ba yà sọ wọn ni pẹ́jà ìkó mọ̀ sí president èyí tí sọ́tọ́ ló never lọ́wọ́ sí president. Ìka ọ̀dẹ̀ gbogbo àdìsẹ́ nígbà tí ilé ìdìbò ẹ̀rọ náà máa. We don't want these people. We are not the same. We don't want them again. We want our nation. I'm ready for anything. Àwọn pípọ̀ yẹn mo sign pẹ̀lú wọn no going back. Mo follow Mbura. No going back. Pé à ń lò dé nìkan pé táwọn nìkan bá ṣáájú mi lọ́bọ̀ mọ́. Gbogbo wa kọ́ ni Ọlọ́run fi rán. Ó ní èèyàn púpọ̀ la pè ṣùgbọ́n díẹ̀ ni wọn láfi rán. Bíbélì rẹ̀ ní kò sọ tó ń bà mí lẹ́rú ó ní èrò kò sínú ọkọ̀ tó pé jù wà ń bẹ láàyè ó ní gbogbo nǹkan pẹ̀lú ètò Ọlọ́run ni. Àwọn ọmọ Ísírẹ́lì ní Moses kò tó jẹ́ pé àwọn ọmọ Áárónì nìkan ni wọ́n ń ṣe gbogbo nǹkan nínú ìjọ ó ní àwọn Ọlọ́run fún ó dàbí ká gbà fún wọn. Torí pé Mósè nìkan lọ́lọ́run pè pé kọ́ lọ kún wọn jáde gbọ̀ngbà tí Mósè bẹ̀rẹ̀ jà yẹn Ọlọ́run fi jà yẹn dà Ọlọ́run ló fún Mósè ṣùgbọ́n ó lo Mósè ni òun ló jàjà ìfúnra yẹn tálẹ́bí Ọlọ́run ló ń ja ìjà fún Yorùbá Ọlọ́run ṣe tán fẹ́ pu Yorùbá ni o ó wá ní kémi máa sọ̀rọ̀ káwọn fún mi máa fi àmì tẹ́mi bá ti ń sọ̀rọ̀ ẹ̀ máa tí Sunday bá ti ń sọ̀rọ̀ èyí pípù yìí ẹ̀yin Fáráò yìí ẹ gbọ́dọ̀ mọ bẹ̀rù gbogbo ẹ̀yin bàbá mi tẹ wá jẹ́ àárọ̀ ní àmọ́ sọ pé o tó fẹ́ ṣe ní sọ̀rọ̀ àfikà mú mọ́lẹ̀ o àfikà sí Yorùbá fẹ́ o àwọn bàbá kì í bìlí àwọn sì bìlí fún un pé káwọn ọmọ fi wá gba contract káwọn ọmọ fi wá gbowó káwọn fáwọn fẹ́ ṣe president káwọn ọmọ fi wá gbá géèmù. Mo sọ fún gómìnà Èkìtì Fáyẹmí mo ní wọ ọmọ Yorùbá láìkẹ́ ọ fẹ́ fọ́ọ̀mù kan wẹ́rẹ́ sọ pé Fúlàní ní rẹ́sì lórí ilẹ̀ sọ ọmọ tó ń sọ lẹ́nu ṣé é pé ọmọ nǹkan tí ó ń ṣe mú pẹ́sẹ́ lẹ́nu ọpọlọ ẹ̀ Yorùbá láìkẹ́ gan ọmọ Yorùbá láìkẹ́ wọ́n jára kí ara ẹ̀ ó dá fà yìí ọ̀sẹ̀ tẹ̀mí lè sọ̀rọ̀ sí ó tí ẹ̀ gbọ́n gbé mọ́ sọ̀rọ̀ mọ́ dákẹ́ ọ̀sẹ̀ tẹ̀mí lè gbá lọ́wọ́ mo mọ̀ pé kò sí kankan tẹ́ ṣe fún mi kò sí kankan ẹ̀ pariwo ẹ̀ dákẹ́ ni lórí rẹ orí òdodo bẹ́ẹ̀ bá parí kí òdodo sì máa lékè. You can kill the messenger but you can't kill the message. This one you won't even kill the messenger. So kí ló fẹ́ mọ̀ bẹ̀rù abúgbò yẹn fún àwọn abúgbò yẹn ní láti bẹ̀rù anything Fúlàní wọ́n ti yẹn àwọn Fúlàní gbogbo Nàìjíríà ta wà ní wọ́n ju 6 million àwọn náà rúlu wa. 3 million ni wọ́n pè wọ́n. 3 million. àwọn náà rúlu wa àwọn náà ń pàṣẹ for what ẹ̀ẹ́dẹ̀ ń pa wá. Okay now wọ́n láwọn ọmọ bíi tí Boko Haram wà wọ́n dẹ̀ ní kí ṣé wú kílẹ̀ pé yẹn Gumi kọ́lọ́ bá wọn ṣe mítì wọ́n dẹ̀ wọ́n ká mọ̀ wọ́n kó èkè lọ́wọ́ ẹ̀dẹ̀ rí wọn ó lè pa àwọn fámìlì yẹn pé àwọn ẹ̀dẹ̀ wá kó wọn bí kẹ́kọ́ wá papọ̀ táwọn bá mú dọ́bù balẹ̀ lọ́wọ́ ń ṣe ẹni kọ́lọ́ pọ̀lọ́ arrest wa. ẹ̀yin gómìnà wa ṣe ń gbọ́ ẹ̀yin gómìnà Olúndù tẹ kóra wọn jọ sí Odùwà tẹ́jú àwọn gómìnà wa ṣe ń gbọ́ gbogbo nǹkan Gumi ló ń ṣe intermediary Gumi ló ń ṣe intermediary ọgbà 800 million lọ́wọ́ Nàìjíríà ẹ̀yin gómìnà Yorùbá ṣe ń gbọ́. ọlọpọlọ Yorùbá ohun tá a nídìí ni a sọ pé kẹ sọ pé dédé ilé ara wa ẹ̀yin mọ sọ fún ọ pé wọ́n lọ ń gbìjà àwọn fámìlì wọn lóko ni ṣé ká mọ àwọn fámìlì kan pa ọkùnrin wọn tẹ̀lé ohun tá a ní kẹsí pé kẹsí wọn mọ support pé wọ́n ṣe jàmbá fún wa ẹ máa finish ẹ̀yin ọ̀bẹ ṣe ẹ̀ ń sọ̀rọ̀ with action mo dẹ̀ ẹ́ nínú ọkàn mi pẹ̀lú Ọlọ́run tó ní mi pé ẹ support mi tán ẹ fear anything tí bá ṣe mistake ẹ tún sọ pé mistake tí mo ṣe yẹ pé kò lè mọ̀ wáyé ẹ tún ẹni àti correct ẹ mo wà surprise pé bàbá yóò mọ̀ méjì náà irú àwọn táwọn fẹ́ tán gbọ́dọ̀ jó lórí wa nìyẹn. YouTube are making crazy money from their videos, and no, I'm not talking about money from views. Ló gba owó ìtànlọ́wọ́ bandits to build up. Ẹni tó wá fẹ́ gbà wá nílẹ̀ Yorùbá kán má pa wá tán àwọn gómìnà ti wá
no you can't take law into your hand mi mo ní tó rọrùn lóyìnbó wèrè níṣẹ́ lẹ́ máa ṣòyìnbó sọ gbogbo ẹ̀yin gọ́vnà yẹn òyìnbó yẹn ló máa pa gbogbo yín dànù. bàbá Ayọ̀ Adébánjọ bàbá bá mi ṣe mítìn bàbá yẹn ní mímí kẹ́ ò lè mí ẹ́ ó ní torí pé ó tá à ń ṣe ó ní Ọlọ́run bẹ gbogbo aládé wà lẹ́yìn ẹ̀ bàbá dáadáa bàbá yẹn ní mímí ò ní mí ẹ̀ the same thing bàbá Akíntóyè bàbá yẹn ní dúró gbogbo bàbá yẹn AIG alápẹ̀rí AIG ní Sunday dárúkọ mi tẹ́lẹ̀ tí bá sọ̀rọ̀ pé mo wà pẹ̀lú ẹ̀ àmì AIG tún jẹ́ alápẹ̀rí I'm with you ó tún wá bí báyìí bàbá jókòó mi tàjọ́ ń ṣeré bàbá ní ẹ̀yẹ fọ́tò ẹ̀ ṣe fídíò mi so agbọ́dọ̀ mọ̀ kẹta ṣe pẹ̀lú àwọn pípù yìí àwọn ní kí oṣù yìí tó parí sóṣù kẹta àwọn pípù gbọ́dọ̀ mọ̀ pé Yorùbá náà bu àìsàn rẹ̀ rírọ̀ so ìgbókẹta tí mo bá wọn ṣe fíìmù tìrìkì ni mo sì fẹ́ bẹ̀rẹ̀ fíìmù pẹ̀lú wọn báyìí mo fẹ́ káwọn Fúlàní ẹ̀ mọ̀ pé àìsàn gbogbo ìtọ́ àwọn tó kiri tó ń tó fíìmù tó ń tó masingan fún ẹ àwọn ń sò ní àtijọ́ bẹ̀rẹ̀ àwọn ń sò ní àwọn ò ní masingan àdẹ̀ ní kẹta àwọn kọ́ lọ́wọ́ ẹ àwa ní àtẹwọ́ àdẹ̀ ní tá a fi bá wọn sọ̀rọ̀ tá a gba ẹgbẹ́ pẹ̀lú ìsílẹ̀ gbọ́ mo fọlọ́ múra mo ní ohun tí màá sọ fún ọ pé gbé ìbọn yẹn fún mi ìbọn masingan rẹ gbé wa máa fẹ́ fi bá ẹja ó máa gbé fún mi ẹ wo ruwa kí nìyẹn sìn ọ yẹ kí ti lọ lé kúrò mbẹ bọ̀ mi tó fẹ́ ta sí gọ́vnà wa kọ́mọ́dà bẹ ní pé mo fẹ́ kó sọ fúnra kó sú gọ́vnà fúnra ẹ̀ kó wá sọ pé òkè Sunday Ọ̀yà bí o tiẹ̀ sọ nígbà tó bá sọ èmi ní òtí mọ́ náà kẹrẹ̀ kó ti sú wà kí ló kò lè lo èdè mbẹ yẹn gbogbo tó ń pọ̀ wọ́n fọ ilé wọ́n wà mẹ́ ọ wọ́n wà mẹ́ kókó mẹ́ oyin kakó lé oyin wo ló lé wákìlì mẹ́rin àwọn ọmọ yẹn ti pray tó mi pa sí báwọn tó ti ń bọ̀ pé kí n jọ wákìlì tó ti àtàkàn wọn lóko láàárọ̀ yìí ọ mẹ́mẹ́ kọ gbà mí 10 minutes tó bá gbọ́ pé mo gbéra ń bà ní mo fọlọ́ múra kò gbọ́dọ̀ lórí mi bẹ́ẹ̀ kì í sì pé mo fi lérí wọ́n ìta àwọn fífún terrorize wa lórí ilẹ̀ wa àwọn òtó bẹ̀ ká lọ sílùú ọlọ́mọdé òun kan báyẹn wọ́n bí wa ẹgbẹ́ yìí rèé kí lè ṣe fún ọ tó ti ń pẹ́ fún ọ yọ yín láfi yóò safe lọ́dọ̀ àwọn mi táwọn fún mi ní confidence dé àwọn bàbá ọjà kẹkẹ lọ́dọ̀ yín 16 years tí o bá ti ṣe àjì kẹ́ ìlélẹ́yìn 16 years tá ti ṣe àjì kẹ́ ìlélẹ́yìn ìgbà tí bàbá wa ṣe jọ ṣe mẹ́ ó ro tẹ̀tì ẹ̀ nínú ó fa Hausa ó fún Yíbò ó fún gbogbo ó rú mọ́ra ẹ̀yìn débẹ̀ ẹ̀ fi lọ̀ wá rárá ariwo tá a pa díẹ̀ lẹ́fílẹ̀ fún wa ní ẹ̀fọ̀sẹ̀ fún ayọ̀kan yìí. ṣe rí gbogbo nǹkan tó jẹ́ kí n máa ṣó gbogbo kínní gbogbo ẹ̀yin tẹ́ ṣìgbọ́kàn tó ń ṣe APC ní mí PDP máa ṣe lọ kíyà máa jẹ kó máa jẹ̀rẹ̀ kó máa jà wọ́n ọmọ ẹ̀ lọ Tinubu ló máa ṣe bí Tinubu bá wọlé kò sí nǹkan kan tá a máa rí nothing will happen. àwọn Fúlàní ti ṣètò lẹ̀ wọ́n mo fẹ́ bèèrè lọ́wọ́ wa ta ni second in command ní Nàìjíríà Ọ̀ṣínbàjò kọ́ ni bí kankan kí la rí géènì ń bẹ̀ wọ́n fún pa ni kò tó sọ̀rọ̀ wọ́n fún lọ́rùn pa báyìí ni kò tó sọ̀rọ̀ kò tó ṣe nǹkan kan ẹ nínú ẹrú ẹ ní ká tún kóra wa sí ká máa ṣe APC ká máa ṣe PDP kiri APC tá a ti ń ṣe bọ̀ àṣẹ nígbà Ọbásanjọ́ kò sí kankan tá a ní nígbà Ọbásanjọ́ Jonathan gbọ̀ntú ẹ̀yọ̀ àsìkò ti tó fáwa Yorùbá àsìkò ti tó fún wa ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká ṣera wa lọ́kan tó bá rí nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò ẹ tètè yá aṣọ lọ́wọ́ yìí má fi adé orí ọ̀kín má fi pa ara ẹ dànù adé orí ọ̀kín lójoojúmọ́ ló ń jó excuse me má fi ba yé ara ẹ jẹ́ ṣe rí adé orí ọ̀kín yẹn ìgbà kan bọ̀ tá a máa lè jó nílẹ̀ wa dáadáa má jẹ́ kó dìgbà tó yẹ pé a máa wà ní patí à ń jó adé orí ọ̀kín àwọn bòròrò á fìbọn lé gbogbo wa ní patí wọ́n máa dà wá sínú gbọ́ wọ́n máa bẹ̀rẹ̀ ránsọ́ọ̀mù wọ́n ti wà nínú ìlú ìwọ tó bá ṣe ń jọ lójú òun jẹ́ tètè ya sọ fún wa ṣẹ́rẹ́ yìí tẹ́ bá ti gbọ́ nípa tọrọ Odùduwà ń lọ lọ́wọ́lọ́wọ́ ó ń lọ lọ́wọ́lọ́wọ́ mi ìfẹ́ ṣó ibi tí olóyè Sunday Igboho ti ń sunkún kò ní ìdìpọ̀ ń sunkún fún wa kò ní ìdí pé mò ń ṣó gbogbo yẹn Nàìjíríà kan ó sì ṣe rí ìdí tí àwọn Haúsá òjò gbà ká kúrò wọ́n ń jẹ lára wa ní gbogbo àyè tí ò gbà wọ́n ìlú wa ló ti gbà wọ́n gbogbo èrè tán rí lẹ́kọ̀ọ́ tán rí nìbàdàn òun náà fi ń túlù wọn ṣe àwọn náà nígbà ká pín ká mọ̀ ká ti pín láti ọjọ́ yìí ká mọ̀ ká ti pín láti ọjọ́ yìí gbogbo ẹ̀yin bàbá wa tẹ̀sí ń bìlíìfù lórí one nation lórí one Nigeria ẹ jókòó kalẹ̀ síbẹ̀
ó ti sún àwa ní tiwa ó ti sún èmi bí ò tiẹ̀ sún àwọn ẹlòmíì ó ti sún mi bí ò sún ẹlòmíì ó ti sún mi torí èmi náà gbé Nàìjíríà kí ni mo rí gbà bọ́bọ̀ nothing ẹlòmíì kò sún ṣẹ́yìn pé ẹlòmíì ara ẹ ti mọ̀ ìyà kò sún ẹlòmíì kò bẹ́ẹ̀ ṣe wà yẹn kò sún ẹlòmíì gbogbo nǹkan láyé ara òun gbà ní kí ni nǹkan náà gan náà kí ni Nàìjíríà yìí lájọ wà náà kí ló ṣẹlẹ̀ òun lẹ́lòmíì ń bá kiri fún ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ kí n tún play video pé àwọn bàbá wa tán ní ọgbọ́n wọ́n fi ọgbọ́n ta ń sìn ọgbọ́n làwọn èèyàn wọ́n ní ọgbọ́n nílé jò ń lò lọ́rọ̀ náà ń sìn àwọn bàbá wa tó ní ọgbọ́n ti ń fọgbọ́n ta ń sìn àwọn náà ti ń fọgbọ́n ta mo ń wá ibì kan ní o mo fẹ́ fi nǹkan kan wọ̀n wá ẹ̀yin èèyàn mi ẹ ní sùúrù mo fẹ́ fi nǹkan kan wọ̀n wá torí àwa tá à ń gbé nígboro lẹ́kọ̀ọ́ nìbàdàn láàrin ìgboro ní kìí àwọn tó ń gbélé léríkórí kẹwọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ torí ẹlòmíì òun wo news ẹlòmíì òun mọ nǹkan kan ẹlòmíì kan máa sọ pé kinní ni mo fẹ́ wé àwọn kankan wọ̀n wá. so that àwa náà á lè mọ̀ wípé nǹkan kan ń ṣẹlẹ̀ nígboro ń bẹ̀ yẹn. ẹ̀yin èèyàn mi ẹ̀yin tilẹ̀ Oòduà ẹ bá mi kí bàbá mi dáadáa ẹ bá mi kí gọ́vnà Akérédolú ẹ bá mi kí wọn kàn ṣe gan ni o wọn kú ìfọmọ èèyàn ṣe wọn kú fohùn lẹ̀ ìlú interview tó ń ṣe lóríṣiríṣi tó yẹ pé ó ń jẹ́ kí inú mi dùn tí mò ń wò ó tí bàbá yẹn sọ wípé òun ò gbúdọ̀ rí dáradára ó ti sún òun ẹ bá mi kí gómìnà Ondo state Babágídí ẹ bá mi kí wọn o lára àwọn interview wọn lélẹ̀ mo fẹ́ wo ẹ máa gbọ́ àwọn ṣe ń pẹ́ àwọn gómìnà kan wà wọ́n believe lórí àwọn èèyàn wọn pé àwọn èèyàn wọn náà yàn wọ́n síbẹ̀ kò dẹ̀ yẹ ká máa pa àwọn èèyàn Ondo state lójú òun bàbá yẹn sọ bẹ́ẹ̀ láwọn fídíò tí mò ń wá ní ẹ má bínú ń bọ̀ ọ́ ǹjẹ́ ẹ má bínú ẹ̀yin èèyàn mi ó ní torí àwa tá à ń gbé lẹ́kọ̀ọ́ tá à ń gbé nígboro àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé ráwọn tí ọ̀rọ̀ kàn gangan ní náà lè máa sọ nǹkan tó ṣẹlẹ̀ fún wa ẹ má àsìkò tí tó fáwa Yorùbá láti dìde láti support ara wa ẹ̀yin èèyàn àsìkò tí tó fáwa Yorùbá láti mọ nǹkan tó ń lọ ilé ìkọ́ tí mò ń wá kọ́ lélẹ̀ láwọn kọ̀kọ̀ tí mò ń wá ṣe rí àwọn èèyàn Yorùbá nǹkan tá a mọ̀ ṣe gbẹ́jẹ́ play video wa ó láwọn fídíò kan tí mò ń wá ẹ má bínú pé mi tètè rí náà mi mọ̀ nǹkan tó ṣe tí mi tètè rí ní ọ̀dọ̀ ní kíní mi yẹn torí mo fẹ́ show kẹ́ ẹ lè rí bí àwọn people ṣe ń pa wá tó ń pa àwọn èèyàn wa lóko bí àwọn people ṣe ń pa àwọn èèyàn wa lóko ẹ jẹ́ ń play Wàsíù so gbogbo àwọn ọmọ Yorùbá ní lóko lẹ́yìn odi ẹjọ́ kí
ìwọ tó bá fẹ́ bá a dá sétò o lè pè wọlé pẹ̀lú nọ́mbà tí ó wà ní iwájú ẹ̀ yìí ẹ bá a pè wọlé àwa ọmọ Yorùbá àwa Odùduwà àsìkò ti tó fún wa ilé tó lọ eléyìí tá a ṣe tó gẹ́lẹ́ tá a bá báyàn gbé tí ò bá tẹ́yàn lọ́rùn èèyàn máa ń lọ lé ẹ̀ ni àsìkò ti tó fún wa láti máa lọ lé gbogbo èèyàn ọmọ Odùduwà ìyẹn lóko lẹ́yìn odi àsìkò ti tó fún wa láti lọ lẹ́yìn gbogbo wa pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ọmọ yín ò ní kú o àdélébáre gbogbo wa pátápátá báyìí ta fi lélẹ̀ láyọ̀ àtàláfíà Oòduà nation la fẹ́ o àfẹ́ nǹkan míì ilé ti tó fún àwa Yorùbá àtó ní ilẹ̀ wa ẹ jẹ́ kí n play national item wa fún àwọn èèyàn tí ò bá tí mọ̀ ìwọ tó bá tí mọ̀ nípa ẹ̀ ò ní o national item lẹ̀ Oòduà lélẹ́yìí tó bá rò kó bá yẹ̀yẹ̀ là ń ṣe àṣì yẹ̀yẹ̀ ń bí o. Iṣẹ́ wa lẹ́wà fún ilẹ̀ ìbí wa tàgbéga fàyè rí ìgbàgbọ́ wọn ní pé láti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́. Thank you very much. Ẹ má bínú national item ti ilẹ̀ Oòduà nìyẹn fún ẹ̀yin tẹ́ ní progress ò tí ì lọ ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ gbọ́ ní ìsìyí pé àwa Yorùbá náà ti múra. Represented Nations and Peoples Organization. Leader of the Yoruba World Congress, Professor Banji Akintoye, says the membership represents a very important step in the collective quest of well-meaning Yoruba people. Hello. Ẹ mà káàsán o, ẹ kú gbogbo ẹ̀ ṣàlàáfíà ni o. Àlàáfíà ni mo mọ̀ pé máa ń ṣe ṣó. Ẹ ṣé gan ni ìyá mi. Ẹ jọ Ọlọ́run á gbà wá nílé. Àmín o. Mi tí wo mi wo mi mọ̀ ẹ́. Ti bẹ̀rẹ̀ sí ní gbalẹ̀ wọn bẹ́ẹ̀ ní Ṣàngó ìmọ̀wé gbogbo wọn ó ṣú ẹ̀ tó jẹ́ pé wọ́n ní àwọn pípù yẹn tẹ́ bá lọ wo ṣó yẹn ó ṣe lánàá. Wow. Ó dẹ̀ sọ̀rọ̀ lé lórí gan ni wọ́n gba ibẹ̀ ni wọ́n tú àwọn tó lè jò àwọn kan sá lọ. Wow. Àwọn kan ò sá lọ ó ń sọ kínní yẹn ó ń lemọ́ sí i. Wow. Ó ti gba gbogbo bẹ̀ pátápátá ó dàgbà tán fẹ́ fíìmù ẹ̀ pàápàá wọn lè débẹ̀ bìkọ́sì àyà wọn já ipa àwọn pípù yẹn lè lọ bá wọn. Ìpè Dàpọ̀ Abíọ́dún yìí ẹ̀mí àwìsí ká bẹ̀ sí ní ṣe ṣó lórí ibẹ̀yẹn náà Dàpọ̀ Abíọ́dún dẹ̀ mọ̀ ń pẹ̀. Bẹ́ẹ̀ ni ok mo ti gbọ́ ìyá mi ok. Ṣé bá lọ wo ṣó yẹn mo mọ̀ pé tí mo máa yàn àbí. Mo mọ̀ wọ́n. Ó ń ṣó kínní yẹn báyìí ló dẹ̀ ń kígbe lemọ́. Wow. Ó níbẹ̀ lọ ti máa ń kó gbogbo ìlú tó máa ń tà ní gbogbo Èkó everywhere lọ. Màá ṣe research yìí lórí. Ó náà Fúlàní yẹn dẹ̀ débẹ̀ ó ṣe fídíò ẹ̀ tẹ́ bá lọ wo lórí iṣu ẹ̀ tẹ́ bá lọ wo tẹ́ bá pè pàápàá á fún yín ní gbogbo fídíò tó ṣe. Máa pè wọ́n. Tẹ́ bá lọ wo tẹ́ bá pè á fún yín ní gbogbo fídíò á sọ gbogbo ẹ̀ fún yín báyìí ó ní kò sọ ọmọ Yorùbá kankan bẹ́ẹ̀ mọ́ ó ní àwọn tó lè lọ wọ́n lé lọ ó ní àwọn tó ọ̀dẹ̀dẹ̀ lọ ó ní sún wọn mọ́lé wọ́n ti wá kọ́lé síbẹ̀ wọ́n ti gba àwọn ọbẹ̀ bí ọ̀nà 3 bí 4 ó nígbà táwọn gan fíìmù ẹ̀ bá ó náyà wọn já tó bá dé bá wọn bẹ̀ wọ́n máa pa àwọn bẹ̀ ni. Ó dẹ̀ ní ibẹ̀ yẹn ó ní gbogbo ìlú tó ń tà pátápátá lẹ́kọ̀ọ́ ní everywhere ó ní eré àbẹ̀yẹn lọ́nà Abẹ́òkúta yẹn ló ti ń ṣe ó ní ibẹ̀ lọ́dẹ̀ ó ní nǹkan tó ń ṣe ń bẹ̀ nìyẹn
ó ní millions of naira tí ní ìdú yẹn dẹ̀ máa ń fún wọn ó náà kàn lọ sí pé kílẹ̀ tẹ́ ṣe dán wọn náà Haúsá yẹn ó dẹ̀ pa ẹni tó sọ̀rọ̀ yẹn wọn nígbà tó di lówó wọn kó àwọn Fúlàní yẹn wá kó àwọn wá wọn wá so gbogbo ilé pátápátá gbogbo ilé tó wà mẹ́ pátápátá wọn sọ the ground àwọn tó wà lè sá lọ wọn pa wọn mọ́bẹ̀ àwọn tó wọn mọ́bẹ̀ wọn ti gba gbogbo bẹ̀ yẹn ibi tó ń sọ yẹn kò ń ṣọ̀rọ̀ bí 1,000 acres of land káwọn èèyàn kọ́lé sí rẹpẹtẹ yẹn wọn ti gba gbogbo bẹ̀ wọn ti fẹ́ máa kọ́lé wọn sí lẹ́yìn kọ̀ọ̀kan ẹni tó wá gbà tó fẹ́ ṣe bí Waziki tó wà ń bàdàn yẹn ó ti kọ́lé tiẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ sí ní kọ́lé tiẹ̀ wọ́n ti gbà nìyẹn. ẹ máa gbà mí o ṣe rí. ẹ lọ wo ṣó yẹn lánàá ló ṣe ṣó yẹn. màá wò ó lọ lánàá àná yẹn bíi pé mo ṣe nǹkan níbi iṣẹ́ náà ò jẹ́ kí n lè parí láti wo ṣó o máa yẹn. tẹ bá wò tán tẹ bá pè tẹ bá ní kó ju gbogbo ẹ̀ fún yín á ju gbogbo fídíò yẹn fún yín ó nígbà táwọn fídíò ó níyàn kan ló ń fídíò ẹ̀ ó níyàn kan ló ń sọ ó náà àwọn jáǹṣe làwọn wò pé ṣé wọn ní pa àwọn ọmọ bíbá lórí ilẹ̀ Yorùbá ọlọ́mọ jẹ kọ́kọ́ wa lẹ́wọ̀. ìyá mi ẹjọ ẹni sùnrùn ẹ má bínú o ṣe rí ọlọ́mọ jẹ kọ́kọ́ wa lẹ́rù yẹn wọ́n ti kó wa lẹ́rù no wọ́n ti kó wa lẹ́rù ṣe rí nǹkan tí mò ń sọ yìí ìyá tí mò ń pariwo kò ìyá àwọn ẹlòmíì kò ìyá mi ṣe bẹ́ẹ̀ lẹ ṣe hà yìí. bọ̀bọ̀ yẹn ó ní fídíò yẹn tẹ bá lọ wò tẹ bá pè é ó máa fún yín ní gbogbo ẹ̀ pátápátá ó ń fíìmù ó ní bóun ṣe ń fíìmù ẹ̀ gan èèyàn ọ̀yọ́ mi bóyá kí ọkọ̀ máa fún fíìmù ẹ̀ kí ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀yọ́ tó fíìmù ẹ̀ kó máa sọ ó ní àwọn olè sọ̀rọ̀ ó ní àwọn oúnjẹ kó máa káwọn ọmọ bẹ̀. wáò. ìyẹn bá àwọn tó sọ dílẹ̀ Fúlàní ti gbà á nìyẹn o táwọn àbá tètè ya ilé wọn o. ṣe ń gbọ́ o ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá gbogbo ọmọ Ogun State tó ń wò wá ṣé ẹ ti gbọ́ sí gbogbo nǹkan tá à ń pariwo tẹ́ máa rò pé àwọn kan ń sọ̀rọ̀ kìnnìkan mi ìléwó ṣé òun yẹn jà ní ṣé òun náà tiẹ̀ ń ṣe gan náà tó jẹ́ pé gàrí tó máa lọ ta láàárọ̀ la ló ká ẹ lára gbogbo ẹ̀yin tẹ́ wà lógùn State mo máa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ èmi máa pè wọ́n mo máa mú program yẹn náà wá tó jẹ́ pé a máa pariwo lóríṣiríṣi káwọn èèyàn lè mọ̀ wípé àwa Yorùbá gbogbo àyà tá à ń tẹ̀ wá lẹ́kọ̀ọ́ tẹ̀sí ijó adé orí ọ̀kín kó má dìgbà tá a máa wà nípa títà máa fìbọn mú lédi yín gbogbo yín àbí wọ́n tó sì lọ sí mọ́ṣáláṣí tó sì káàdì òkè kó má jẹ́ ìbọn náà máa fi tú díẹ̀ dànù àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí wọn ò láàánú lójú pípààyàn ní tiwọn ó máa bẹ́tà káwa Yorùbá pín sìn ẹ ṣé ìyá mi mo máa pè wọ́n lórí ètò yẹn màmá ẹ ṣé gan ni. ní fídíò náà àwọn wá ń já nígbà tí ó ní ọ̀kan fíìmù ọ̀kan sọ náà àwọn wá ń já pé kó má ká wọn mọ́. ẹ ṣé o mi ṣe rí mo máa wo program tẹ́ bá ṣe máa kọ́ lórí program mi sìn mo máa lọ wo program tiwọn yẹn so that a tún lè pariwo dé lóríṣiríṣi tí àwọn èèyàn tó máa lè fi bá wa lọ́bẹ̀ gọ́vnà wa Abíọ́dún náà wọ́n lè máa gbogbo èèyàn ìjọ mo fọlọ́run bá bẹ̀yìn ṣé ní gbogbo èèyàn tó bá wò báyìí bá ṣí àìjọ mo fọlọ́run bá bẹ̀yìn mo fi Jésù bẹ̀yìn mo fi ànábì bẹ̀yìn mo fògún bẹ̀yìn gbogbo òrìṣà náà ni mo fi gbogbo ẹ̀yin tó bá jẹ́ Muslim ẹ̀jọ̀ ẹ bá ṣí àẹ̀ nǹkan táwa lè ṣe leléyìí láti jẹ́ kí information yẹn jáde sọ́dọ̀ àwọn ìjọba wọ́n tẹ̀ máa ṣe wọn ò ní ṣe. ẹ wá jẹ́ kí n fi yín lẹ̀. ẹ ṣé ìyá mi ẹ ṣé mà ẹ ṣé ṣe rí ẹrí sìn ẹnìkan ló pè yẹn lórí ètò ẹjọ́ mo fọlọ́run bàbẹ̀ ajá bá ṣe àtò yìí. inform you that the Yoruba nation has been admitted ọ̀tọ̀ nìkan tí mo tẹ̀ fẹ́ ṣó to the membership of UNPO. ti bàbá yìí ti Yorùbá nation yìí wọ́n ní àwọn níbi kan ó wà lábẹ́kúta tó yẹ pé àwọn Fúlàní ẹ̀ ti pa gbogbo àwọn èèyàn tó wà ńbẹ̀ wọ́n ti pa gbogbo àwọn Yorùbá tó wà ńbẹ̀ tó jẹ́ wípé àwọn Fúlàní yìí ló wá ń gbé bẹ̀ ń sìn mo máa ṣe findings ńbẹ̀ mo máa lọ wo bẹ̀ máa lè mú wá ẹjọ́ ẹ bá ṣe àìtò yìí mo fọlọ́run bá bẹ̀ yín káwọn ìjọba wa lè rí kì í ṣe pé àmọ́ mọ̀ ń pariwo kì í ṣe pé bóyá yẹn ti wà nílùú òyìnbó kò ní lè sọ mo fi Ọlọ́run bá bẹ̀ ṣe àìtò yìí mo fi Jésù bẹ̀ yín ni káwọn èèyàn lè rí àbúyàn àbáyàn kọ́kọ́jà àbájọbajà àbújọba àbọ́lọ́ mi ìbú àwọn ọba mi ìbú anything mo fi Jésù bẹ̀ yín ẹ bá ṣe àìtò yìí ẹjọ́ wa fọlọ́run bá bẹ̀ yín ẹ ṣe àìtò yìí kó lè dé Ògùn state ẹni tó bá kàn ló mọ̀ ẹni tó bá kàn ló mọ̀ ẹ̀mọ́ fọlọ́run bá bẹ̀ yẹn ẹni tó bá kàn ló mọ̀ wọ́n láwọn pípọ̀ ti gba bẹ̀ yẹn wọ́n náà ti ń kọ́lé síbẹ̀ ní Ògùn state àwọn àbókì ti gbalẹ̀ ibẹ̀ wọ́n ti ń kọ́lé síbẹ̀ ní òbí àwọn tá à ń pè ní darandaran yìí wọ́n náà ti gba ibìkan ní Ògùn state nísìn ẹjọ́ ìwọ tó bá bí lẹ́kọ̀ọ́ tó ń bí nìbàdàn tó lọ́rọ̀ yóò kún ẹ́ èyí mo fi Ọlọ́run bá bẹ̀ wá Ọlọ́run bá ní jẹ́ ká ṣìṣe Ọlọ́run bá a máa wà pẹ̀lú wa gbogbo apátápátá kì í ṣe pé àwọn tá à ń pariwo ní nǹkan míì láti ṣe
ṣùgbọ́n ara ló ń tààyàn kì í ṣàdé pé mi ní sọ pé bọ́n mi ìgbé ní Nàìjíríà mo wà nílùú òyìnbó ń sìn màá wá torí bẹ́ẹ̀ màá wá dákẹ́ mi wá ní sọ̀rọ̀ ẹ share program fún Jésù bẹ̀yìn ẹ jẹ́ káwọn èèyàn rí kó má di pé àwọn bòròró yìí máa wá pa á mọ́lé tán láṣẹ máa bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ mo fi Ọlọ́run bá bẹ̀yìn ni mo fi gbogbo nǹkan tí wà ní ayé ẹ jẹ́ ká share ètò yìí ẹ jẹ́ káwa Yorùbá tá a bá wà nílùú òyìnbó ibikíbi tá a bá wà ká ṣera wa lọ́kan ilé ti tó lọ àsìkò ní gbogbo àwọn tá a bá ní òkígbẹ́ ni gbogbo nǹkan tá a bá ní sí láti kó jáde láti fi gbèjà ara wa àsìkò ti tó fún wa láti pa àwọn orílẹ̀ bàbá wa láti bá wọn jà ìwọ tó bá ní ẹwọ mi lọ́wọ́ sí kíní kírísítẹ́nì ni mí ìjọ tí wọ́n bá ká ẹ mọ́ ṣọ́ọ̀ṣì tó ń jó ṣọ́ọ̀ṣì ẹ̀dà tó ń bẹ́ẹ̀ lórí ló máa mọ̀ wípé ọ̀rọ̀ tó wà yìí kì í ṣọ̀rọ̀ kìrìsìtẹ́nì àtọ̀rọ̀ mùsùlùmí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ láti jà fúnra wa ní Yorùbá àwa Yorùbá la kẹ́sìn mọ́ra wa jù ìlú rójú ló lè lọ sórí òkè ló máa gbàdúrà lórí òkè ìlú rójú ló lè máa ṣe ṣọ́ọ̀ṣì ló lè máa ṣe máṣáláṣí mo fi Jésù Kristi bẹ̀ gbogbo wa pátápátá Ọlọ́run ọba kò ní jẹ́ ká rógun nílẹ̀ wa mo fi Ọlọ́run ọba bẹ̀ wá mo fi Jésù bẹ̀ wá ẹ jọ̀ọ́ mo fọ Ọlọ́run ọba bẹ̀ wá ní lórúkọ Ọlọ́run ọba àní rógun o Ọlọ́run ọba wà pẹ̀lú wa Ọlọ́run ọba wà pẹ̀lú wa o gbogbo wa pátápátá gbogbo ohun tá a dáwọ́lé ó máa ṣe é ṣe o gbogbo ohun tá a dáwọ́lé ó máa ṣe é ṣe ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fáwọn ọba wa ẹ bá wa sọ fáwọn òjòyè àbú ẹnì kankan àwa bí láti bọ́ ẹnì kankan bí kò ṣe káwa ṣe kí ni o àwa síbí láti la ara wa lọ́yẹ̀ ni àwa síbí láti la ara wa lọ́yẹ̀ ni níbi tó wà ní nánà wà lógùn state nísìnyí wọn náà gbàbí kan bẹ̀ torí mi ti gbọ́ program yẹn dáadáa tán láwọn kí náà porúkọ ẹ̀ àwọn ọmọlá yìí wọ́n náà ti pa gbogbo àwọn èèyàn tó wà ń bẹ̀ tán wọ́n láwọn dẹ̀ ti gbalẹ̀ ń bẹ̀ ọjọ́ mélòó la fẹ́ ṣe léyìí dà ẹ má bínú pé ó pẹ́ tá a ti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ ń wọlé ẹ má bínú ẹ pàdé mi ní ọjọ́ mẹ́jọ ìní lórí ètò Yorùbá Nation ẹ pàdé mi lọ́jọ́ mẹ́jọ òní lórí ètò Yorùbá Nation Ọlọ́run á wà pẹ̀lú wa o Ọlọ́run ọba kò ní jẹ́ ká rógun àkówá bá o tó bá dọjọ́ mẹ́jọ ìní mo máa mú àwọn nǹkan míì tá a bá tún rí gbọ́ lóríṣiríṣi lórí àwọn bòròró tó ń lọ sílẹ̀ wa ni màá mú wá fún wa lórúkọ Jésù ire ayọ̀ àti àánú kó máa bá gbogbo wa gbé o ẹ pàdé wa lọ́jọ́ mẹ́jọ. Thank you very much. God bless you.